Bàbá mímọ́, Ọlọ́run àgbáyé, aṣíwájú ogun, alọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀, afúnimọ́sìrègún, aláàfin àjọbọ, onítẹ̀ àánú, oníbùgbé ògo, alágbádá iná, aláwọ̀tẹ́lẹ̀ oòrùn, ẹni àwòrí tí ń wò wá, olórí aríran, ọ̀gbágbántirigbá, ọ̀gbàgbàntirigbà, ọ̀gbàgbà tí ń gbẹ lẹ́ṣẹ̀, ọba aláyé lọ́run, ọba alòkè nílẹ̀, ọba mànámòní, ọba mònímọ̀lá, awọ̀túnwò, ó ń bẹ lọ́tún, awòsìwò, ó wà lósì, awòwájú, ó lọ ń wájú rẹrẹ bí ogun, ọba tẹ́rẹrẹ káyé, ọ̀kun dẹ̀dẹ̀ tẹrutẹru, darídarí ayé, olùdarí ọ̀run, onìkan gbéra ẹ̀ níjà, ó pàṣẹ fọ́jọ́, ọjọ́ yí bí ọwọ́ agogo, ó sọ̀run rọ̀ dẹ̀dẹ̀, ó so ilé ayé ò jábọ́, ó so sánmọ̀ ò fàya, ọba tó tẹ́lẹ̀ lẹ̀ bí ẹni ń tẹ́ni, ọba tó ṣe gégélé, gbòdògbò, ògèlèǹtì ẹrù tí karáyé láyà bí òkè ńlá, ọba tí kú ò lè pa, ẹni àìsàn ò lè kọlù, alágbádá ogun, ó ṣàkóso ọ̀run, ó lógun oṣó pa, ó lógun èṣù gbólẹ̀, ayé gbórúkọ rẹ̀, ayé pa lọ́lọ́, ọ̀run gbóhùn rẹ̀, ọ̀run gbọ́ jìnnìjìnnì. Tó wọ́n ní péré bá jí nínú igbó, àkọ́kọ́ fìgbà àfẹ́ni tó ní igbó. Bọ́ni wàràkà bá jí lálẹ́ odò, àfìgbà àfẹ́ni tó nísàlẹ̀ omi. Ǹjẹ́ àtúndé lónìí, àwa fìgbà fọlọ́hun ọba. Ẹ wo àkọlé tí mo fi síta yìí. Mo ní ta ni Yorùbá? Ta ni Yorùbá? Kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ní na àwọn ọ̀rọ̀ náà ń bẹ. Ẹ jẹ́ n kọ́kọ́ ṣe ìkíni díẹ̀ náà. Ẹ jẹ́ n ṣe ìkíni. Mo kọ́kọ́ kí bàbá wa ọba the Olójúdó of Ìdó Ọ̀ṣun, the Olójúdó of Ìdó Ọ̀ṣun, Ọba Túndé Ọláyínká Jókòtọ́lá, tí wọ́n gba ọ̀pá àṣẹ ní ọjọ́ sátidé tó lọ lọ́hùn. Mo ní kábíyèsí o, kádé ọpẹ́ lérí o, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, ẹ̀sìn ọba á jẹ́ kó pẹ́pẹ́pẹ́ lórúkọ Jésù Kristi. Olúwa tì í lẹ́yìn o, ẹ̀ ní ṣiṣẹ́ o. Gbogbo àwọn tí ó dẹ̀ wá, tí wọ́n bá wa yọ̀, tí wọ́n bá wa ṣe, tí gbogbo ẹ̀ náà fi gún régé, gómìnà wa pàtàkì tí a mọ̀ sí Adémọ́lá Adélékè, mo kí ẹ ṣé kú dìde wa o, ẹ pẹ́ fún wa o. Èmi a máa lùlù kan pé ọ̀pọ̀ èèyàn lè mọ́ fẹ́ o, ṣùgbọ́n mo ní ọdún 7 ló máa lò, gbogbo ayé ló ti gbọ́. Ọdún 7 ló máa lò, gbogbo ayé ló ti gbọ́ o. Kò dìgbà tẹ́ ẹ bá ń fa pósítà ya. Kò dìgbà tá a bá ń fa pósítà ya, bí eégún ẹni bá jóore, ẹ jẹ́ ká wí Adémọ́lá Adélékè, gọ́vnà Adémọ́lá Adélékè, wọ́n ń ṣe bẹbẹ lọ́sùn. Olúwa ó túbọ̀ mọ́ bá ń tukọ̀ Ọ̀ṣun lọ. Àlàáfíà Ọlọ́run yóò bá ń ṣiṣẹ́ náà. Olúwa yóò dúró tì yín lórúkọ Jésù. Àṣeyọrí ni ó máa jẹ́ o. Ẹ jẹ́ n tún máa kí bàbá wa àlejò pàtàkì tí a gbà lálejò nílùú Ìdó Ọ̀ṣun ní ọjọ́ yẹn, ọjọ́ sátidé on the 24 June, tí wọ́n gbé ọ̀pá àṣẹ wá, tí wọ́n wá súre fún ọba wa, tí wọ́n wá dé ọba wa náà ládé. Àwọn náà ni bàbá wa the Ọ̀ọ̀ni of Ifẹ̀, ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì, ẹ má bínú, Ògúnwùsì the Ọ̀jájá 2 CFR. Mo kí yín o, mo ní kábíyèsí o, kábíyèsí o, mo kí yín o, ẹ ṣé ẹ kú ìdìde wa. Ó yẹ kí n rí orin kan náà fáwọn náà. Ọmọ onílù bàbá ń ti bá o níbẹ̀ ọ́ ní, ọmọ onílù bàbá ń ti bá, kí wọ́n mí fàwọ̀ ẹkùn ṣe, wọ́n á kété pé tẹ́rin yàn mú dandan rẹ̀, wọ́n onípele ò gbọ́dọ̀ jó, wọn alábàjá wọn ò gbọ́dọ̀ pẹ́sẹ̀ dà, ògèdè onísọ̀bọ̀rọ̀ ìní òjòlù náà yá,
àbúmọ̀ olódò káwọn tẹ́rẹ̀ o àbúmọ̀ olódò káwọn tàràrà ọ̀sán wéréke ó dẹ̀yìn kùlé ọ̀sìnlẹ̀ ó dàbàtà a kì í dúró kábà nífẹ̀ẹ́ ọ̀ní a ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ òye kọ̀gán kó bẹ̀rẹ̀ ńlá ìkọ́ba nífẹ̀ẹ́ òǹtólú wọn àkànbọ̀ òwúrẹ̀ mọ́ wọn àdèmúlà wọn alápáládọ̀ èèyàn kábíyèsí o ẹ kú dìde o kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba jẹ́ kó pẹ́ títí mo kí gbogbo àwọn lọ́balọ́ba bákan náà ni mo kí gbogbo àwọn afọbajẹ ti ìdú Ọ̀ṣun gbogbo ẹ̀yin bàbá wa mo kí yín o iṣẹ́ takuntakun ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú iṣẹ́ ìlú ẹ kú ẹ̀tọ́ ìlú nkí bá mi náà the chief olórí ìgá of ìdú Ọ̀ṣun mo fẹ́ sọ pé pastor chief olórí ìgá of ìdú Ọ̀ṣun chief Lásìsì Àkànjí Akíntúndé Adédèjì ọmọ Òbídèrè mo kí yín o ẹ pẹ́ pẹ́pẹ́ fún wa o lórúkọ Jésù ẹ pẹ́ pẹ́pẹ́ fún wa. tó ká wá lọ síbi tí a ń lọ lónìí torí ọ̀pọ̀ ọ̀rọ̀ kan ló ti ń já wùdùwùdù lórí ẹ̀rọ ayélujára àwa náà ní ká bá wọn fohùn sí torí tí a bá rí ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ̀rọ̀ kan wípé ayé sọ̀tàn mọ́járe ayé ṣe gbá ayé ṣàwo kò sí bá a ṣe ní sọ̀tàn wọn ní bọ́mọdé bá kọjá alẹ́ àgbà fìtàn balẹ̀ kò sí bá a ṣe ní sọ ìtàn gbogbo àná là ń complain wípé wọ́n yọ ìtàn kúrò nínú education wa ọ̀pọ̀lọpọ̀ bàbá ti rí nǹkan tó yingin a máa fẹ́ fọwọ́ bò níta à ń fọwọ́ bò yẹn òun ló máa ń búrẹ́kẹ́ iná ní ọjọ́ iwájú a gbọ́dọ̀ bára wa sòtítọ́ ọ̀rọ̀ ẹni tó bá mọ̀ ìtàn gidi ẹ jẹ́ kí wọ́n gbé tàn gidi jáde bá a bá yẹ̀wò lọ́tún tá a yẹ̀wò lósì tá a wò báyìí tá a wá po gbogbo ẹ̀ pọ̀ á dúró sójú kan ṣùgbọ́n ẹ bá sọ ẹyẹ pàtàn ẹyẹ ṣe gbogbo ẹ kò sọgbọ́n bá ṣe ní pàtàn á pàtàn ìtàn ní ìgbà tí ọba sí ìtàn mọ́ nígbà tí ọba sí láyé mọ́ tí ọba sí nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ níwọ̀n ìgbà tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ ìtàn ní bàbá ti ń kọ ìròyìn ìtàn ní ìròyìn nǹkan tó ṣẹlẹ̀ ńlá ròyìn ó nìtàn so kò sí bá a ṣe ní pàtàn ẹyẹ pàtàn àwọn wọlé tẹ Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ jẹ́ fi ìhà bẹ̀yẹn lẹ̀ kò sí bá a ṣe ní pàtàn ta ni Yorùbá ọ̀rọ̀ yìí àwa ti nà ń bẹ láti 2005 a ṣe rẹ́kọ̀dù kan jáde ní 2005 tá a pè ní ọmọlúwàbí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò ṣiṣẹ́ ìwádìí ńgbà yẹn wọ́n takò wá lórí ẹ̀ wọ́n takò wá ọ̀pọ̀ sì gbà á ọ̀pọ̀ ẹlòmíràn wọ́n lọ ṣiṣẹ́ ìwádìí lé lórí wọ́n sì rí pé gbogbo nǹkan tá a sọ pátá bí ẹ bá fẹ́ mọ̀ béèyàn ṣe ìwádìí bẹ́ẹ̀ bá fetí sí àwo yẹn pátápátá gbogbo orísun àwọn ibi tí a ti mú àwọn ìtàn wa jáde tí a ti ṣe iṣẹ́ ìwádìí wa ó lásọ síbẹ̀ èyí tá a gbà lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tá a gbà lọ́wọ́ àwọn amòye èyí tá a gbà lọ́wọ́ àwọn lára àwọn tí a pè látòrí rédíò a sọ gbogbo ẹ̀ jáde àwọn tó ní ìrírí ibi tí wọ́n ti rìn dé èyí tá a mú jáde láti nínú ìwé ìtàn a sọ nínú ìwé akọ̀tàn a sọ nínú ìwé dictionary tá a pè ní ìwé atúmọ̀ a sọ gbogbo ẹ̀ pátápátá ńlá ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ orísun ìtàn kọ̀ọ̀kan orísun iṣẹ́ ìwádìí wa ńlá ń sọ àwọn ìta àgbà látọ̀dọ̀ Professor Adé Àjàyí may so rest in perfect peace àsọ ipa tí Professor bàbá wa Akínjọ́gbè táwọn náà kópa ń bẹ̀ àsọ ètí Reverend Ladi Thompson ipa tí wọ́n kó ń bẹ̀ àsọ bàbá wa kan tí wọ́n wá láti nígbà tí a hàn náà ṣẹ̀ lórí rédíò Lagos nígbà yẹn bàbá kan wà tá ń pè ní Táíwò Àyànfàlú ètò agbọ́ látọ̀dọ̀ wọn náà àsọ síbẹ̀ tán ní New York Museum làwọn ti rí ìtumọ̀ orúkọ yẹn gbogbo ẹ̀ la sọ síbẹ̀ pátápátá ta ni Yorùbá nítorí ẹni tó wá jáde wá ń bì ní pé mo rí awuyewuye yẹn ń pọ̀ ẹnìkan tiẹ̀ sọ débi pé bẹ́ẹ̀ bá tiẹ̀ gbá Yorùbá ní sàn gan àwọn Ọ̀yọ́ lámọ̀ jọba lé lórí
àwọn làwọn ní Yorùbá, àwọn yòókù àwọn á sọ pé Yorùbá ọ̀hún. Tí ẹ bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó rọ̀ mọ́ Yorùbá kì í ṣe orúkọ tó yẹ ká máa jẹ́, kò ṣe orúkọ tó yẹ kí Ọ̀yọ́ pàápàá máa jẹ́. Ọ̀yọ́ gan yẹ kí Ọ̀yọ́ gan kan kọ orúkọ yẹn, kán má ṣe gbà wọlé, ká má ṣe jẹ́ Yorùbá yẹn mọ́ rárá, torí ìtumọ̀ tó wà ń bẹ̀, ìtumọ̀ tó lágbára ni. ẹ jẹ́ gbọ́ orin díẹ̀ lára àwo tí mo ṣe yẹn, lára àwo tí mo ṣe ń gbà yẹn. Mo fẹ́ ká gbọ́, mo fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ dáadáa. Tá a bá ti gbọ́ díẹ̀ máa wá sọ. Mo tún lọ sí orí ẹ̀rọ ayélujára lónìí tí mo bá ń sọ̀rọ̀, mo ní kó fún mi ní kí ni ìtumọ̀ Yorùbá. Máa sọ nǹkan tó sọ fún mi. Mo wá tún lọ sẹ́mọ̀ pé inú èdè kan la ló ti jáde tá a pè ní Yaribanza. Mo wá tún sọ fún AI, mo ní kó sọ fún mi sọ ẹ̀yà tó ti wá. Mo ní kí ni ìtumọ̀ Yaribanza, ó wá sọ fún mi, ó tún analyse ẹ̀. Ó wá ṣe Yaribanza lè mí pé ó pe Yaribanza, ó wá tún pé Yariba, ó wá mú jáde láti ibẹ̀. Ó sọ pé àwọn ẹ̀yà kan ni wọ́n ń pe àwọn ìran, àwọn tí wọ́n pera wọn ní Yorùbá, òun ló pè wọ́n lórúkọ. Wá sọ ìtumọ̀ tí kìíní èdè yẹn, ó sọ ìtumọ̀ ẹ̀ fún wa. Kì í ṣe ìtumọ̀ tó dáa, kì í ṣe ìtumọ̀ tó dáa. Ńlá wá ṣe ròǹgbà yẹn wípé kí ni nǹkan tá a jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa, èyí tí a lè máa lò. Òun náà ní ìwà ọmọlúwàbí, ọmọ tí olú ìwà bí, ọmọlúwàbí. Tẹ́ bá dẹ̀ wo ìṣe wa, tẹ́ wo ìwà wa, tẹ́ wo ìrísí wa, tẹ́ wo ìwọṣọ wa, ẹ rí pé ọmọlúwàbí ni wá. Ìwà ọmọlúwàbí wa ló sì so orílẹ̀-èdè Nàìjíríà mú. Tó bá jẹ́ pé àwa náà rí bí àwọn ẹ̀yà yòókù, orílẹ̀-èdè Nàìjíríà yóò ti gbiná tipẹ́tipẹ́. Ṣùgbọ́n torí pé a jẹ́ ìran ọmọlúwàbí, tá a jẹ́ ìran ọmọlúwàbí, ní ayé àtijọ́ wọ́n sọ bàbá bí wọ́n bá to ọsàn, tán to àbẹ́pẹ, tán to iṣu, tán kó síbẹ̀, wọ́n ti ta kókó iye nǹkan báyìí ìnìkíní ìjẹ́ iye nǹkan báyìí, láì fọdẹ sọ, láti nǹkan kan sọ. Àwọn èèyàn wá lọ bẹ̀, wọ́n mú un tó tọ́ sí wọn, ní tó dẹ̀ kan fi síbẹ̀, wọ́n fi síbẹ̀ láìsí kámẹ́rà. Ìwà ọmọlúwàbí nù yẹn. Ìwà òótọ́ ọnú, ká sòótọ́ ọnú, ká má rẹ́ ọmọlàkejì jẹ, ká má jẹ ẹlẹ́tàn, ká má ṣe báyìí. Ara àwọn nǹkan tá a jogún nìyẹn. Láṣìírí ń gbà yẹn wípé ọmọlúwàbí, ìran ọmọlúwàbí ló yẹ ká máa jẹ́. Tẹ́ bá gbọ́ ìtumọ̀ Yorùbá, ìdàkejì ọmọlúwàbí ni, ìdàkejì ọmọlúwàbí ni. Ìyẹn láṣìírí ọ̀pọ̀lọpọ̀ sọ pé ẹ jẹ́ àsìgbà tá a fẹ́ gbà náà. Wọ́n ní tí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo ṣe? Wọ́n ní amúkun ọrùn ẹ̀wọ́, ó ní òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ní tí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo ṣe? A gbọ́dọ̀ jẹ́ kí ìpìlẹ̀ wa kó dúró ṣámú. Mo ti ń sọ tipẹ́ pé àwọn àgbààgbà nílẹ̀ wa, nílẹ̀ Kóòtù Òjíire, a nílò láti ṣe ìpàdé àpérò. Kí n tó kan tí mo bá bọ̀ lórí ẹ̀rọ ayélujára tí mo ní kí AI sọ fún mi, ẹ jẹ́ á gbọ́ díẹ̀ lára orin náà. Ọmọlúwàbí orúkọ ọmọdéwọ̀n tó yẹ ká máa jẹ́. Mo ti rà rògbìlẹ̀ lórí orúkọ Yorùbá tí gbogbo wa gbé lérí. Etí ni a fi balẹ̀ dẹ́dẹ́ kálà yé ọ̀rọ̀ ó lè yé wa yékéyéké. Mo ti ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó wáyé lórí ọlá ẹwà gbọ́n tí mo bá bọ̀ lórí ìtọ́pinpin orúkọ wa. Gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn ogun ni mo fẹ́ kọ lẹ́tà àwọn ewì ránṣẹ́ sí. Ọlá ẹgbẹ́ ká tún tó wà níbẹ̀rẹ̀ ìtàn wa. Igi langbọ orin ni mo gbé dé ẹwà gbọ́ tuntun. Ìdílé ewì tí mo gbé lọ sínú ẹ̀mí tó tún farahàn nínú ìtàn. Lórí ìrìn àjò ẹ̀mí mo gbé gan Yorùbá lọ síwájú Olúwa. Àwọn ìpìlẹ̀ ọ̀rọ̀ tó súnmọ́ lórí ìtàn Yorùbá lọ́dálé. Àwọn àléébù ọ̀rọ̀ kan ti wà lọ́jọ́ tó ti pẹ́ tó wá pátá mú kúrò nínú ìtàn wa. Àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ tó súnmọ́ wọn lẹ́yàmẹ̀yà ìsìnkọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe tòṣèlú rárá kájẹ́ kó yé wa bẹ́ẹ̀ la ò fi sáátá ẹnikẹ́ni. Àmọ́ bàbá wa di pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó ta bá tó wá. Kíkọ́ wá tọ́jú ilé ẹ̀dọ́ tán, kíkọ́ wá sì pàtàkì tuntun níwájú Olúwa. Àwọn ìpìlẹ̀ ọ̀rọ̀ rèé ó lè múni lákọ̀ òtútù.
ìbéèrè kan ni mo fẹ́ bá ẹjẹ́ ká lura wa lórí ọ̀rọ̀ Yorùbá. Kí ni wọ́n ń pè ní Yorùbá? Kí ni ìtumọ̀ Yorùbá? Níbo ló ti jẹyọ nínú èdè wa? Níbo la ti wá? Níbo là ń rè? Wọ́n ní nílẹ̀ àwọn ká tó sọmọ lórúkọ nínú ohun tó ṣẹlẹ̀ ká tó sọ wá ní Yorùbá. Ìbéèrè yìí ni mo béèrè káàkiri lọ́wọ́ ọmọdé lọ́wọ́ omidan. Kálukú ní mírí tí mímú tí wọn ò rí nǹkan pàtó wí níbi orúkọ Yorùbá ti kalẹ̀ nínú ìtàn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ọmọ Ìbàdàn wípé kí ni wọ́n ń pè ní Ìbàdàn? Wọ́n ṣàlàyé ní kíkún pé Ẹ̀bá Ọ̀tẹ̀ ni bàbá wọn dé sí mi. Ẹ̀bá Ọ̀tẹ̀ ló bẹ̀ bàdàn níjọ́sí tó tó wá dìlú Ìbàdàn. Ilẹ̀ ní Ọ̀yọ́ ni wọ́n mú tẹ̀lú Ọ̀yọ́ dó. Ilẹ̀ tí ń bẹ̀ lẹ́yìn ìkún omi tó lọ. Inú jẹ́ ibẹ̀ òye lágbo ilé bàbá wa Olúbùṣọ́ ni. Abẹ́òkúta ó ti ṣàlàyé ìtàkùn pẹ̀lú àgbàdo. Abẹ́òkúta ni wọ́n sá sí lọ́jọ́ tó ju òkú gbóná jẹjẹ. Òkúta olúwa àmúdílà àbòbò wọn. Wọ́n ti dá wọn lọ̀tẹ̀lẹ́kùn àgbéré tó fi dá wọn lẹ́kùn àbójútì. Ìní jẹ́ olúwa níbi tí olúwa ti fi mọ fún àwọn ọ̀fà ìtàn àwọn ẹ̀gbá ni mo kà débẹ̀. Ǹjẹ́ kí làwọn ènìyàn ti fẹ́ ní ìtẹ̀síwájú bí wọn ò bá ní ìdánilójú kan pàtó lórí ọ̀rọ̀ ara wọn? Ọwọ́dẹ tó sọjá rẹ̀ lájú. Ẹ̀yin ọ̀mọ̀ wípé orúkọ tó sọjá ni ọmọ fi darí àyàn máa jẹ́ lọ́jọ́kọ́jọ́. Èyí ló mú mi rántí òwe wa kan tó sọ wípé ibi tó bá fẹ́ kùkù lẹ̀lẹ̀ ní darí ìfẹ́ sí, ibi tó bá wo lówó ẹni ní darí ẹni lọ. Ìgbà tá a bá fẹ́ kọjá ni là á sọjá lórúkọ búburú. Kọ́kọ́rọ́ lórúkọ tá a bá sọ ni ẹni tó bá sọ ní lórúkọ ó lè darí ẹni síbi tó bá fẹ́ bá gbọ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. Pàtàkì tí ń bẹ nínú orúkọ wọ́n mú mi ṣètò tuntun lórí ọ̀rọ̀ orúkọ Yorùbá. Ọlọ́run ọ̀run gan tó dá wa wọ́n mọ̀ wípé àṣẹ kan ń bẹ nínú orúkọ tá a bá sọ ni. Wọ́n ní Ábúráhámù má jẹ́ Ábúráhámù mọ́. Ábúráhámù ní kó o máa jẹ́ oní ìtòlúwárí tó fi ní kí Jákọ́bù orúkọ padà sí Ísírẹ́lì lásìkò òun. Orúkọ tá a sọ ní wọ́n lásopọ̀ pàtàkì pẹ̀lú àyànmẹ́rin ni. Ẹ̀wẹ̀ ni wọ́n làpẹ̀ta fún kí wọ́n dárúkọ rẹ̀ tó dáhùn sẹ́sẹ́ ògbò. Orúkọ Yorùbá inú mo ronú rẹ̀ títí kò yé mi. Bàbá mórílẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n nínú èdè àwọn Haúsá ló ti jẹyọ èyí tí wọ́n ń pè ní Yáríbá. Àwọn ajagun ẹ̀sìn gan ló ṣe àwọn òyìnbó lọ́nà níjọ́sí tí wọ́n fi ń pè wá ní Yáríbá. Ǹjẹ́ kí ni ìtumọ̀ Yáríbá? Wọ́n lákòjá ìwé ń jẹ́ Yáríbá ń sọ. Mímúrí ni wọ́n ń pa àwọn ìgbò yarí kanlẹ̀ wọ́n láwọn ọ̀dẹ́ nínú àwọn tí kí ni wọ́n sọ nínú ìjì. Ẹ jẹ́ ń pọ̀ sí ẹ díẹ̀ níbẹ̀ yẹn. Ẹ jẹ́ ń wá sọ tí AI fún mi nígbà tí mo ń béèrè pé lọ́wọ́ AI mo ní kí ni ìtumọ̀ Yorùbá. Èèbó ló fi kọ́ o, ẹ máa gbọ́ o. Ó ní the origin and exact meaning of the word Yorùbá itself have been debated. It is believed to have originated from an Oxoni, in bracket now, a name given by outsider. That is a name given by outsider and was initially used to refer to subgroup the Oyo people before becoming a collective term for all Yoruba people in the late 19th century. Some propose etymologies through often disputed link it to idea of children of the Oba. Àwọn kan pè wọ́n ní bóyá ká máa pè ní orúkọ àwọn ọmọ ọba, referring to the king, or even in some older and less accepted interpretation to concept of cunning or deceitful. Ìtumọ̀ nìyẹn, cunning or deceitful. Ẹ já wá wò, okay, tí a bá wá ìdí ọ̀rọ̀ nínú àtúmọ̀, tó a bá ń wá ọ̀rọ̀ kan tá à ń wá nínú dictionary, tí a wá rí nínú dictionary, tá a wá ọ̀rọ̀ yẹn àrí nínú dictionary, a wá lọ sínú èdè ìpèrí. Kí ni èdè ìpèrí? Bí àpẹẹrẹ, ṣé mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé àwọn engineering ló ń lò, ọ̀kan wà tó jẹ́ wípé bóyá àwọn báǹkì ló ń lò, àwọn kan wà tó jẹ́ omi wà tó jẹ́ wípé different profession ló ń lo ọ̀rọ̀ yẹn. A wá lọ sí orísun tàbí èdè ká wò pé orúkọ ìwá láti, ẹ rí pé
tẹ́ bá rí àwọn lọ́yà tó bá sọ̀rọ̀ kan tó bá analyze ọ̀rọ̀ kan wọ́n á ní it's a Latin word wọ́n wá sọ ìtumọ̀ Latin yẹn ìtó túmọ̀ sí láti ibi tí ó ti wá pé it's a Latin word ṣe get so a máa ń lo ọ̀rọ̀ yẹn so ìgbà tí a wá wò yí pé kí ni ìtumọ̀ kíní a wá wò yí pé ọ̀rọ̀ yìí èdè wo gan ló gbé wá ńlá ṣe wá wò yí pé ókè o Yaribanza àpèjá ẹ̀ ní jẹ́ Yaribanza àwọn ló ń pè wọ́n bẹ́ẹ̀ gbà náà ẹ̀já lọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí AI tó sọ fún wa tí AI sọ fún wa leléyìí o a ti tẹnumọ́rọ̀ yìí ti pẹ́ ṣùgbọ́n nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ kóòtù òjìrè bóyá ìgbéraga ni o bóyá a máa ń fojú tẹ́ńbẹ́lú nǹkan táwọn èèbó yìí dẹ̀ ṣe ń bì kódà kọjọ́ ọmọdé ló ṣèwádìí nǹkan wọn á wo kinní yẹn nígbà tá a kọ́kọ́ ṣe jáde ńgbà yẹn àwọn kan gbé ìgbà ṣé pòfẹ́sọ̀ ni ṣé gbogbo ló ti ṣé ọba kan ló sọ ṣé kinní kan ṣé àlèwádìí ìtàn lọ sọ́dọ̀ ọba ni sáàlèwádìí ìtàn lọ sọ́dọ̀ ọba ni kí n tó sọ̀rọ̀ débẹ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́n tí AI pé mo kọ́mọ kan kọ́ ni mi ti ẹ̀ sọ èdè ibi tó ti wá mo ní kí ni ìtumọ̀ Yaribanza ẹ wá gbọ́ nǹkan tó sọ ó ní Yaribanza ó tún wá fi bracket and Yariba is a term that has been historically used particularly by the Hausa Fulani to refer to the people now commonly known as Yoruba. It is generally considered a derogatory term with meaning such as bastard, deceitful, shady, unreliable, usurper, treacherous, cheating, usurer, double dealing. Ẹ wo àwọn ìtumọ̀ tó fún orúkọ yẹn. Only some sources suggest that the modern term Yoruba is a derivation of Yariba, a name that the earlier century rejected due to the negative connotations. Àwọn tí wà ń bẹ̀rẹ̀ lọ́hùn wọn ò gbà tí ẹ bá dẹ̀ gbọ́ àwo ìdílẹ̀ mo sọ ìtàn kan bẹ̀ mo sọ ìgbà tí ìwé ìròyìn tó kọ́kọ́ jáde ní èdè tiwantiwa wọ́n wá kọ síbẹ̀ pé ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá yẹn ni pé Ẹ̀gbá ò faramọ́ Ifẹ̀ ò faramọ́ Iléṣẹ̀ ò faramọ́ orúkọ yìí ọpàtà wá ṣe ìwádìí lọ́dọ̀ bàbá wa Professor Adé Àjàyí wọ́n ní àwọn Ọ̀yọ́ Empire ni wọ́n gba orúkọ yẹn wọlé àwọn Haúsá Fúlàní ló ń rìfà sí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ bóyá àìmọ̀túmọ̀ èdè wọn ló jẹ́ káwọn náà gbà ó ṣe mọ̀ nígbà tá à ń kọ́ music tá a bẹ̀rẹ̀ sí ní béèrè a bẹ̀rẹ̀ sí ní wá kí ni originator of music nígbà yẹn nígbà tá à ń kọ́ music pé kí ni originator of mo ni music ti tẹ̀ wá wọ́n wá kọ́ wa wípé music wípé ọ̀dọ̀ àwọn wèrè ló ti ṣẹ̀ wá olùkọ́ wa sọ fún wa ó ní tí a bá gbélù jáde ń sìn tẹ́bá rí èèyàn kan tó ń kọrin á mọ ranjú mọ́ kọ́mọ lanu àwọn ìṣesí ọmọ wà ń bẹ̀ now ó ní bẹ́ẹ̀ bá wá gbélù jáde tẹ́bá ń lùlù pé tàwa wà àwọn ọ̀dẹ̀ yìí o àwọn èèyàn kúkú wọ́n máa tẹ̀lé torí adùn tó wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì lẹ́lòmíì ń lò lẹ́ni tí kì í ṣe ọ̀rọ̀ tó dáa ṣùgbọ́n torí ẹwà èdè tó wà ń bẹ̀ wọ́n máa ń sọ ní church ńgbà míì bí wọ́n bá ń bẹ̀rẹ̀ sí ní kí tó bá ń kí Ọlọ́run máa wá pè wọ́n ní ẹwà èdè tó wà ń bẹ̀ níta ń lò yìí kì í ṣe oríkì Ọlọ́run ni oríkì Ṣàngó leléyìí oríkì Ògún leléyìí oríkì Èṣù leléyìí ẹ̀dẹ̀ ń kì í níwájú pẹpẹ ṣùgbọ́n torí wọn ò mọ ìtumọ̀ ẹ̀ wọ́n ń lò torí ẹwà èdè tó wà ń bẹ̀ wọ́n á lò bẹ́ẹ̀ náà nígbà yẹn bóyá torí pé àìgbọ́ èdè yẹn ṣe àwọn pé bẹ́ẹ̀ bó gan bá wá bí sìn tí ò gbọ́ ìtawà ń sọ bí àpẹẹrẹ àwọn èèyàn wa máa ń pè àwọn dúdú tí bí wọ́n máa ń pè wọ́n ní orúkọ kan tí ń fẹ́ dákọ ṣùgbọ́n torí àwọn èèyàn ò mọ ìtumọ̀ orúkọ yẹn náà àwọn náà ti gbà pé tó orúkọ táwọn ń jẹ́ nìyẹn kì í sì ṣe orúkọ tó dà bẹ́ẹ̀ náà lórí
nítorí ìdí èyí mọ̀rọ̀ wá gbogbo ọmọ kóòtù òjíire gbogbo ẹ̀yin àgbààgbà ẹ wọ́n pẹ̀ ẹja fọwọ́ bo ẹja pàtìjàre kákan máa jẹ ẹ bá jẹ lọ yọ̀yọ̀ lọ́jọ́ iwájú yọ̀yọ̀ lọ́jọ́ iwájú ẹjẹ́ ayọ̀ Yorùbá kúrò ní orúkọ wa kì í ṣe orúkọ tó yẹ ká máa jẹ́ ọmọlúwàbí tító fún wa èdè tá à ń sọ èdè ọmọlúwàbí ni ìwà tá à ń wò ìwà ọmọlúwàbí ni aṣọ tá à ń wò aṣọ ọmọlúwàbí ni ọ̀pọ̀lọpọ̀ bínú gbà yí pé but kò yẹ kó kì í ṣe pé a na orúkọ fún wa iṣẹ́ ìwádìí ló dé bẹ́ẹ̀ iṣẹ́ ìwádìí ló dé bẹ́ẹ̀ nígbà tá a wá ṣe ọ̀rẹ́ mi kan sọ gbà ó ní gbogbo ìtàn tí ò bá ti sí nínú odù Ifá àwọn ò gbàgbọ́ ó wá pé ẹni tó jẹ́ chairman president gbogbo Ifá priest gbà yẹn pé ẹ gbọ́ kí ni Ifá sọ nípa orúkọ Yorùbá bàbá yẹn dẹ̀ sọ̀rọ̀ wọn ò jiyàn wọ́n ní àwọn náà ti gbọ́ ṣùgbọ́n àwọn ń ṣèwádìí bàbá ò fẹ́ sọ nǹkan kan láì jẹ́ pé iṣẹ́ ìwádìí ẹ̀ pé pérépéré ṣùgbọ́n àwọn tó súnmọ́ wa tí wọ́n fẹ́ proof pé àwọn làwọn mọ̀ àwọn ọmọ kí ni wọ́n ṣàkàn fẹ́ sọ nǹkan tí ó fẹ́ fọ̀ wọn kó fẹ́ fọ̀ wọn á máa wá nǹkan láti fi takò kò rí báyìí kò yẹ kó rí báyìí a bá fẹ́ ṣe nǹkan tó gbàgbé whoever you are ẹ jẹ́ ká wá pawápọ̀ ká wá wá di ohun àwọn kan sọ pé àtòrí pé pásítọ̀ ni ó ṣe níṣe pásítọ̀ ni ó mú kínní ó kẹ́ lọ wádìí ẹ̀ ṣùgbọ́n sẹ́wọ̀n pé àwọn bàbá yẹn yẹ ṣiṣẹ́ ìwádìí yẹn wọ́n ṣiṣẹ́ ìwádìí yẹn mo wá gbọ́ information later lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan náà tó jára wọ́n wá ní ó ní gbogbo nǹkan tá a sọ sínú rẹ́kọ̀dì yẹn pátá wọ́n lóòótọ́ pọnyan òun ni ó ní kò sí ibi tí Ifá ti sọ nípa Yorùbá kò sí èkì Ifá kò sí èkì Ifá tó sọ nípa Yorùbá ṣẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ṣe dárúkọ Ifá yẹn sìn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ó gbé kárí ni wọ́n ti dárúkọ Ifá o òrìṣà yẹn ń bẹ o kìnnì kan náà ń ṣe o jẹ́ kí n wá sọ tí odù Ifá jẹ́ fún ọ ibẹ̀ ní gbogbo ìtàn ọmọ kóòtù òjíire pátápátá pápá àwọn wá ìtàn pátápátá ní ìgbà tí àwọn òyìnbó kọ́kọ́ dé ìlú èkì Ifá ìwà ìgbà tí muslim dé ìlú èkì Ifá ìwà ìgbà kìrìsìtẹ́nì dé èkì Ifá ìwà wọ́n fi ń kó ìtàn jọ ní bí ìwé ìtàn ńlá tá bá pé ojú odù 16 ṣe ló dàbí ìwé ńlá kan tó wá ní ṣáptà kan òun lójú odù kan ojú odù kan ó sì ní ọmọ odù 16 ìkọ̀ọ̀kan tó ti yé wa bí subchapter pé a ṣèwé báyìí àwa sí chapter so bí àwọn èèyàn bí wọ́n bá ń wá ìtàn wọ́n bá ti mọ orúkọ wọn á wá èkì Ifá wo ni nígbà tí mo ṣe iṣẹ́ ìwádìí lórí èrè gbígbẹ́ láàrin Benin àti Yorùbá ó náà fún mi léèwé nígbà mo parí iṣẹ́ ìwádìí mi iṣẹ́ tó gbòjì kan ni nígbà mo parí ẹ̀ olùkọ́ mi ní ọjọ́ supervisor mi ó ní kí n lọ wá èkì Ifá tó bá èrè gbígbẹ́ yẹn lọ iṣẹ́ ńlá ni o mo tún wá díẹ̀ títí àwọn ọ̀rẹ́ mi tán tiẹ̀ mo dùn fá gan ọ̀pọ̀lọpọ̀ wọn ò gẹ́ẹ̀tì ẹ̀ ṣùgbọ́n mo gẹ́ẹ̀tì ẹ̀ at the long run mo dẹ̀ kí sí ó dẹ̀ bá lọ ó fi hàn pé mo mọ nǹkan tí mò ń ṣe nìyẹn iṣẹ́ kọ̀ọ̀kan wọ́n mọ àwọn ìtàn tó gbé yọ torí pé Yorùbá ò ní àkọsílẹ̀ láti ilẹ̀ ìtàn àtẹnudẹ́nu yẹn náà ni wọ́n fi ń wọ́n á kì í pé báyìí ni kò wá sí ibi tí Ifá ti sọ ń pa Yorùbá ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n mékì Ifá gbogbo àwọn tí kò sí ibi tí Ifá ti sọ ń pa Yorùbá torí ẹ̀ ìtàn Yorùbá kì í ṣe orúkọ tó yẹ ká máa jẹ́ ẹ má jà jẹ́ Yorùbá mọ́ ọmọlúwàbí ọmọ tí olú ìwà bí ọmọ tí gbogbo bí tí wọ́n bá ti rí ọmọlúwàbí ọmọ kóòtù òjíire ìwà ọmọlúwàbí náà máa ń rí nínú wọn bàbá fẹ́ kí bàbá àdọ̀bálẹ̀ a fẹ́ kí ìyàwó obìnrin á kúnlẹ̀ a fẹ́ kí ọba àdọ̀bálẹ̀ àbọ̀wọ̀ kó wá àbọ̀wọ̀ wọn fún wọn àfọwọ́ ajẹ́ni tó máa ń fún ni lọ́wọ́ púpọ̀ a sọ ìtàn yẹn lóríṣiríṣi gbẹgbẹ àwọn náà wọ́n sì sọ wá Yorùbá it's not long ẹ̀wọ̀ wọ́n sọ̀rọ̀ 19th century
ẹ̀jẹ̀ àtúgbọ́ díẹ̀ sí. àwọn takú dandan wọn làwọn ọ̀fẹ́ bọ́ sínú ìdè orúkọ. ẹ mọ gbọ́ àwọn àárín ẹ kì í ṣàwa nìkan làárá abíyàn sọ lórúkọ ẹ mọ nǹkan tí wọ́n fi ṣe ẹ̀yin náà wò látijọ́ yìí bàbá ní bí ìran wa bá ní ká ṣe nǹkan báyìí àṣà takora wa ni ká mọ bára wa jìjà kìtìkìtì ni wọ́n sọ àwọn kan ní orúkọ kan àwọn yẹn kọ̀ kódà wọ́n gba kóòtù lọ lákòókò yẹn wọ́n gba ilé ẹjọ́ lọ wọ́n dẹ̀ rìjẹ́ẹ̀tì ẹ̀ páwọn ọ̀fẹ́ wọ́n bọ̀. Gbalẹ̀ ẹjọ́ lọ wọ́n kan orúkọ àjèjì mọ́lẹ̀ bámúbámú ó ti wà nínú ìtàn. Àkọ́kọ́ ni wọ́n ṣàwọn ẹgbẹ́mọ̀ àwọn kàdé kì í ṣe kàdé gángan ni wọ́n ń jẹ́. Bàdúrà mọ̀ wọ́n sí tẹ́lẹ̀ ní tọ́síjọ́sí. Àwọn akágbóró wọn kì í ṣe kágbóró. Adúrọ̀kù la mọ̀ wọ́n sí. Àwọn jàbà kì í ṣe jàbà. Áàmù la mọ̀ wọ́n sí. Àwọn kátà etí àpò ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ bá gbọ́ kẹ́ẹ̀gbà bẹ́ẹ̀. Ọ̀pọ̀ tó gbọ́lọ́gbọ́ nínú wọn. Wọ́n yà ń rẹpẹtẹ orúkọ àdánwò tí wọ́n gbélé wọn lórí. Ọmọ aládé nìkan ló tẹ́rí orúkọ. Orúkọ Yorùbá tí wọ́n sọ wá àdánwò gidi ló jẹ́ fún wa. Nínú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe. Ọmọ àlè ní jẹ́yà rí bá ń sá. Àbá ń sá worthless person ni wọ́n ń pè báwọn èèyàn tí ò wúlò. Kò tẹ́ wa lọ́rùn. Akúmọ̀rílẹ̀ ìlú dictionary Yorùbá. Èyí tá a kọ́kọ́ kọ láti ìpilẹ̀ṣẹ̀ nígbà òun àná. Láti ọwọ́ Bishop Ajayi Crowther tí a ṣe àkójọpọ̀ rẹ̀ láti ọwọ́ Kanu C. Wakeman. Òun pìtúmọ̀ Yorùbá hàn dédégbé. Kejì sí kò fẹsẹ̀ lòun pètúmọ̀ Yorùbá. Tó túmọ̀ sí wípé onítẹ̀jẹ́ ènìyàn ni. Bẹ́ẹ̀ bá rántí ìbéèrè kan tí mo béèrè lórí rédíò níjọ́sí pé kí ni ìtumọ̀ Yorùbá. Alàgbà kan tí ń jẹ́ Táíwò Àyọ́polú. Àwọn kọ̀wé ránṣẹ́ pé ìtumọ̀ Yorùbá ni alárékérekè ènìyàn. Wọ́n ní York Museum ní England làwọn ti bá ọ̀rọ̀ yìí pàdé. Àwọn òyìnbó ti fi sí museum wọn wípé alárékérekè ènìyàn ní Yorùbá kí ló tún kù bẹ́ẹ̀ tó fẹ́ mọ̀ nínú ìtàn. Ọ̀rọ̀ ọ̀hún tójú fún mi. Abámúrílé ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n bíi Pọfẹ́sọ̀ Adé Àjàyí ògbóǹtarìgì onímọ̀ ìjìnlẹ̀ nínú ìtàn làwọn jẹ́. Ojúlówó akọ̀tẹ̀ nílẹ̀ wa ni bàbá tí mo ń sọ. Àwọn fi yé wa wípé àwọn Ọ̀yọ́ empire ló tẹ́wọ́ gborúkọ Yorùbá wọlé nígbà táwọn olóyìnbó aláwọ̀ tuntun tí wọ́n fẹ́ máa dọ́gbọ́n ṣàkóso wa ní jọ́síjọ́sí. Wọ́n fi wọ àwọn ẹ̀gbá òkà wọ́n yarí rẹpẹtẹ. Ìwé fi jẹ́ wípé ìwé ìròyìn tá a kọ́kọ́ kọ lédè tiwantiwa. Ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ní jẹ́. Ìjẹ̀bú pọ̀ lọ́rẹ̀ wọ́n fà á kékọ́rí. Ìjẹ̀sà takú dandan báwọn ò ní báwọn jẹ́ Yorùbá. Àmọ́ lágbára tipátipá dandan. Àwọn òyìnbó ra dúpọ̀ mọ́ wọn lórí pápẹ́. Ní 18th century ní àwọn ajagun ẹ̀sìn Haúsá Fúlàní lásìkò rògbòdìyàn máa ń pe àwọn Ọ̀yọ́ ọjọ́ òun ní Yáríwá tá a yí padà sí Yorùbá kájẹ́ tó yé wa ọmọ àlè ní jẹ́ báwọn àìjẹ́ ká yí kan Yorùbá padà nínú ìtàn. Ọmọlúwàbí lórúkọ rere tó ní májẹ̀mú ìbùkún nínú atúfẹ̀mí wádìí ẹ̀ ó yanrantí. Àbíta ni òfẹ́ jọmọlúwàbí òdodo nínú wa kó wá sọ. Gbogbo àwọn àgbààgbà tó gbọ́ ìnínú wọn yọ sí tí wọ́n sì ń fàdúrà ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí gbogbo wa fohùn ṣọ̀kan ká fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí òdodo kájọjọ túnlẹ̀ yìí tò. Ìgbà tí mo dé ọ̀dọ̀ Pásítọ̀ Aládùn Thompson, àwọn fi yé wa wípé gbogbo ẹni ẹ̀mí ló mọ̀ wípé àyànmọ́ ẹni ó ní àsopọ̀ pẹ̀lú orúkọ ẹni. Wọ́n ní yíyí orúkọ ẹni padà ní yíyí àyànmọ́ ẹni. Agbára ìṣerere Yorùbá yíyí orúkọ padà sí ọmọlúwàbí ni bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. Ọmọlúwàbí lórúkọ ọ̀rọ̀ wa. Ìgbàgbọ́ ọmọ Odùduwà nínú Olódùmarè wípé kan. Àwa la làṣà àwa la lè dé káàbí Olódùmarè dé gbọ́ngbọ́. Ìtàkà tún fi yé wa wípé ọ̀run ni Odùduwà ti sọ̀kalẹ̀ ní orí òkè ọ̀rà ló dé sí pẹ̀lú àwọn ẹlẹ́wà mẹ́rìndínlógún láti wá ṣàkóso ayé. Àwọn olùkọ́ta tún fi yé wa wípé Ifẹ̀ gan-an ni ìṣẹ̀dá gbogbo ènìyàn ti bẹ̀rẹ̀. Bó jáláwọ̀ dúdú bó jáláwọ̀ funfun wọn ní ilé ọmọ akábáwò rẹ̀ mọ orí run. Àkùkọ abàmì kẹta ní kó wá dàgbà sáyé sórí ìlú omi tó gbayé kan. Bí tí ń tàgbẹ̀ nílẹ̀ ń fẹ̀ sí ilẹ̀ ń fẹ̀ lápèpè gbogbo ilé Ifẹ̀ nígbẹ̀yìn. Onírúurú ìtàn láti kọ́ lórí ọ̀rọ̀ ọmọ Odùduwà. Ọ̀kan ní ti ọba Aláyélúwà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ borí adé. Ọmọ nọba mẹjọ wújú ọ̀pọ̀lọpọ̀lọ̀ erédùà ọba Benin. Ìjọ tí wọ́n ti ń pàríyànjiyàn lọ́jọ́ tó ti pẹ́. Ìdí ni wípé gbogbo ìtàn ti wọn lórí ọ̀rẹ́kù ló dálé. Ọ̀rẹ́kù
kùtùkùtù tó ní kí wọ́n fi ọmọ ọba àbínú ìjọ òun àná ẹ̀kẹ́lẹ́dẹ́ hàn àrẹ̀mọ kan ṣoṣo ọba tí ń jẹ́ òjìṣẹ́ òwodò rúbọ òjìṣẹ́ òwodò fún àrẹ̀mọ rẹ̀ lé ọgọ́dà tí ń jẹ́ ọjọ́ òdú ọ̀wá lọ́wọ́ búburú pa ọjọ́ òdú ọ̀wá lọ́wọ́ ṣàwárí wípé ìtàgé ọmọ aráyé búburú ni wọ́n fi tapá jẹ ọba ní kí ẹ̀kẹ́lẹ́dẹ́ hàn fún orílẹ̀ pé ó nà pápá bora ìtẹ́ òní wọn ló pàdé lẹ́. ẹ̀rí ìdí tá a fi gba ìtàn ti torí gbà yẹn ọ̀rọ̀ yẹn fa àríyànjiyàn láàrin bàbá wa Olúbùṣe Ọọ̀ni àti ọba Ọ̀bẹ nígbà yẹn nígbà tí wọ́n fẹ́ sọ tí wọ́n ń sọ̀rọ̀ ìtàn Ilé Ifẹ̀ àwọn Benin gbà pé wọ́n ní ọmọ àwọn ní Odùduwà wípé lára àwọn ọmọ tí ọba Benin bí ni pé nígbà tó máa dé wá yí orúkọ pé Ìmàdódówà ló ń jẹ́ wípé àwa la sọ ní Odùduwà so ìdí táwa fi lè gba ọ̀rọ̀ wọn gbọ́ ni wípé wọ́n gbọ́ ìtàn wọn ọ̀rẹ́kù ní so ọ̀rẹ́kù wọ́n lè manipulate ẹ̀ ìyẹn ni wọ́n ṣe manipulate ńgbà yẹn tẹ́mọ̀ pọ̀ bá yẹn ọmọ kan ṣo ló bí wọ́n fẹ́ kọ́ ọmọ yẹn kàn kú giver wọ́n manipulate so abọ́ rẹ̀ tó fẹ́ lọ fọmọ yẹn rúbọ nínú aginjù ló wá ṣàwárí pé òun ti fa sọkọ́ leléyìí o òun tọ́rẹ́kù sọkọ́ leléyìí wípé wọ́n fẹ́ fi ṣèkà nìyẹn ni pé ó ṣeé ṣe kí wọ́n manipulate ọ̀rẹ́kù ló yẹ pé tí ọ̀rẹ́kù sọ kí wọ́n yí ọmọ ń ṣẹlẹ̀ níran ti wa náà nígbà tí ẹ bá da obì tí obì ò bá yàn ẹ̀dà lẹ́ẹ̀kínní ẹ̀dà lẹ́ẹ̀kejì obì yẹn ò yàn wọ́n á ní àkàsọ sí létà wọ́n náà fọwọ́ rẹ̀ tún wà rẹ̀ ṣe anára fọwọ́ yí obì yẹn wọ́n wá bẹ̀ sí ní lùlù obì yàn pèrèngede obì yàn pèrèngede ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó nípọn àwọn bàbá wa wọ́n ní lówelówe là á lùlù ògìdìgbò ọlọ́gbọ́n ní jó ọ̀mọ̀ràn ní mọ́ wọ́n léwé kókò la fi ṣe igi gamugamu ńlá fi ìlú náà ò sì gbọdọ̀ ya ṣẹ́rí pé ó nílò àròjinlẹ̀ ó nílò ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n so tó wà ń lu yìí tó wà ńlẹ̀ yìí ká fi ẹ̀ṣọ́ tó kí gbogbo wọn bàbá gbogbo ẹ̀yin àgbààgbà àkókò tó kò dẹ̀ tí àkókò mọ́ ẹ jẹ́ ká pe ìpàdé tó nírònú tó mọ́gbọ́n dání tí ilẹ̀ Yorùbá ó fi tùbà tí ó tùṣẹ tí ò ní sí ìjà láàrin àwọn ọba kankan tí ò ní sí gbọ́nmi sí omi òtó ká sì gba ara wa lọ́kan ẹni pé gbogbo wa kò sí gbogbo ẹni kò sí ẹni ọmọ tá a bí nílẹ̀ kóòtù òjíire kò sí tí orírun rẹ̀ tó bá tàn lọ títí àkàndé Ilé Ifẹ̀ níbi tí gbogbo wa ti ṣẹ̀ wá nù ẹ wò dó Ọ̀ṣun bó ṣe wà yẹn Ifẹ̀ láti wà tá pé àwa lọmọ oníbú ẹja kìkì ọ̀kàṣà nílẹ̀ ẹbẹ̀ mẹ́ta nìyá wọn bí ọ̀kan jẹ́ ìkọ́sìn alàgbà ọ̀kan jẹ́ olórí àgbọn ọ̀kan tó kù lójú Olúdó Ọ̀ṣun wọn jọ ń jọba lérí ara wọn ní Òṣùn àrùwẹ̀wọ̀n àjẹbíyọ̀ so ẹ̀rìndínlógún làálàgbà babájó mẹ́jọ ìbẹ̀rẹ̀ ajó mẹ́jọ òró àwa lọ máa kéde jèrú ní pópó ọmọ adíjọ́ jíṣu ọjọ́ kan olùfọ̀n ló ti múlù Ìdówùmí gbé olùfọ̀n tá à ń wí ọba olùfọ̀n tá à ń ṣe nídòó Ọ̀ṣun wọ́n ń ṣe nífẹ̀ẹ́ Ifẹ̀ ni a ti ẹ̀rí tiẹ̀ wá sí Ìdó Ọ̀ṣun bẹ́ẹ̀ ni a ti ẹ̀rí tiẹ̀ wá mẹ́ta tíya wọn bí yẹn ìtàn tó súnmọ́ ọ̀pọ̀ rẹpẹtẹ torí pé ọmọ Olúfọ̀n Adé ìsọba fẹ́ nígbà náà òun náà ni àwọn ìbẹ́ta wọn yẹn ìtàn tó súnmọ́ ọ̀pọ̀ ìtàn tó súnmọ́ ìtàn yẹn ọ̀pọ̀ nígbà màmá mi wà láyé ẹ̀kọ́ kan tí ń bá rí wọn á wá pè mí jókòó wọn á sọ ìtàn torí pé màmá tèmi gangan ọmọ Olúdó Ọ̀ṣun ni ara àwọn bàbá wọn ló wá tẹ Ìdó Ọ̀ṣun dó so torí jẹ́ èyí ó jẹ́ kí àpọ̀lọpọ̀ wọ́n sọ ìtàn yẹn bó ṣe rọ̀ wọ́n sọ ìtàn yẹn wọ́n sọ gbogbo ẹ̀ fún mi yéké mo sì mọ́ gbà ẹ̀kọ́ kan tí bá láǹfààní àti bàbá mi náà sọ̀rọ̀ àwọn náà tún rọ àwọn ìtàn fún mi àwọn ìtàn tẹ́lómi ọmọ ń yẹ lómi pé ìwọ tó wà ní Amẹ́ríkà bóòlù tó ṣe ń mọ bí n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àtúpalẹ̀ nípa ọba àlùfọ̀n fún yọ́yà yín lẹ́nu n bá ṣe àtúpalẹ̀ kódà
nígbà tí mo wà ní 300 level ní school, iṣẹ́ ìwádìí tí mo ṣe nìyẹn, tí mo ṣiṣẹ́ lórí iṣẹ́ ìwádìí lórí Ọba Àlùfọ̀ when I was in university. I work on it, bó ṣe dé lu wa, bá ṣe ń ṣe everything pátápátápátá. So ara àwọn iṣẹ́ ìwádìí, ẹ má rò pé bóyá òtún ni wá, a ò mọ nǹkan tá à ń sọ, òye nǹkan tá à ń sọ yé wa. Ìgbàgbọ́ wa nínú Kristi Jésù ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí a ṣe jẹ́ ọmọ ènìyàn, bá ṣe jẹ́ ọmọ kóòtù òjíire, ọ̀tọ̀ náà tún ni. A sọ àyànnàná bá ti bí tí àwọn bàbá wa tán tí bàbá tiwa ti wá. A máa sọ fún wọn pé àwa ò fẹ́ àforírìn délùú ìní, àforírìn délẹ̀ ìní. So nítorí ìdí èyí, tá a bá ń sọ̀rọ̀ nípa Yorùbá ìsorúkọ tó yẹ ká máa jẹ́, ẹ̀yin àgbààgbà ẹgbàárò, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nílẹ̀ kóòtù òjíire, ẹgbàárò ẹgbàáyẹ̀wò, ẹ̀yin náà wò láti ìgbà tá a ti ń jẹ, wọ́n fi ń tà wá láàmú ni, wọ́n nígbà tá a bá fẹ́ pajá là á sọ ajá lórúkọ burúkú, àá náà wá gba orúkọ yẹn wọ́n kàn mọ́ fi wá rẹ́rìn tán bá wọ́n mọ̀ yín mú sí wa ní iná ìwà àwò bá wà nínú ìjọba bí ká mọ fẹ̀tàn bára wa lò ńgbà tí wọ́n ti na orúkọ yẹn. Mi mọ gúrùpù kan tí mo wà lọ́jọ́ kan, ọ̀rọ̀ yẹn ó nípọn, ó níbì kan wà mi ní sọ lára àwọn ará bí àwọn tẹ́ pè lọ́tọ́ pé wọ́n kọ́ ilé yẹn pé ní tọ̀sán tòru pé kán mọ̀ fún àwọn ọmọ Yorùbá rí ni, pé kán mọ̀ fi àwọn ọmọ Yorùbá nígbà tábà dẹ̀ jẹ́ Yorùbá náà mọ̀, ká jẹ́ ọmọlúwàbí, ká gbàdúrà sórúkọ yẹn, kárò lágbára, kógo ilẹ̀ wa kó búyọ, àpawọ́pọ̀ aláfẹ́ di Yorùbá nation. Rí pé nígbà tí ó yẹ kí mọ̀ ṣọ̀kan, àwọn kan wọ́n dọ́gbọ́n, wọ́n dẹ̀ fọgbọ́n, wọ́n kọ́ ní kán ṣe bí 5 million signature pé àwọn tó fẹ́ kúrò nílẹ̀ yìí. Nígbà tí wọ́n gba 5 million yẹn tán, wọ́n kàn yí bírí, wọ́n dalẹ̀ tí wọ́n ṣá àwọn yòókù tì. Ẹ̀yin náà ẹ wo ní òṣèlú, ẹ wo bó ṣe ń bọ̀, ẹ wo àwọn bàbá wa Awólọ́wọ̀, gbogbo bàbá yẹn ṣe jìjà kítakíta tó bí kí wọ́n máa jà káwọn kan tó jì wọ́n lẹ́sẹ̀. Bàbá wa tó wà ń bẹ̀ yìí náà sí nǹkan, ṣé gbogbo àwọn tó yí wọn ká ní fòótọ́ ọnú bá wọn lò, ṣé gbogbo wọn náà fòótọ́ ọnú bá wọn lò àbí tí wọ́n jẹ tí báwọn náà ní wọ́n ti ń kọ̀yìn síra wọn tí wọ́n tún bára wọn jà tó yẹ pé wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, wọ́n jọ ń fẹyín góbì jẹ báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n ní ìsìn wọ́n ti kọ̀yìn síra wọn báyìí. Kí ló fà á? Ẹ jẹ́ á pe ìpàdé lélẹ́yìí tí ó ní àròjinlẹ̀ nínú, tí ó sì ṣèso rere, tí ó ṣèso àlàáfíà. Ẹ jẹ́ á tún gbọ́ díẹ̀ sí. Ìpàdé Ifẹ̀ wọ́n lóyún kan padà wípé ìmọ̀ àdókò wà, gbogbo ìtàn wọn ló fà díẹ̀díẹ̀ láàrin àwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá. Ìdí ni wípé ọba abìnrin kì í ṣe akọ̀tàn, Arẹ́kù ní gbogbo ìtàn wọn dálé lórí. Ọlọ́run ọba nìkan ló tó sádi lọ́jọ́ gbogbo, òun ni Arẹ́kù ó ju gbogbo Arẹ́kù lọ, òun ni ọba tó kọ gbogbo ìtàn àgbáyé, lọ́jẹ́ dúdú lọ́jẹ́ funfun lọ́wọ́ rẹ̀ ló wà. Ọmọlúwàbí lórúkọ ọ̀ràn wà nígbà wáṣẹ̀ nígbà rí àwọn bàbá wa táwọn òyìnbó òkòtò ní ó tó dé, olùkùnmí ni wọ́n ń pè wá tẹ́lẹ̀ rí, èyí tó túmọ̀ sí wípé ọ̀rẹ́ mi ẹni tí mo lè finú tán. Àwọn àṣàyàn ọ̀rọ̀ yìí tẹ́wọ́ nínú èdè Ṣẹ̀kírì, Ìjẹ̀bú orí bẹ oye lágbo. Ẹ̀yin ẹ ṣèwádìí ìtàn tó bá ṣe pé wọ́n ni mo pa bẹ́ẹ̀ dá mi. Ẹ gbọ́, nígbà tá à ń jẹ́ olùkùnmi, tá a jẹ́ ọ̀rẹ́ mi, ẹni tí mo lè finú tán, tá a kàn wá pé yárí bánzá, tí wọ́n pé onítànjẹ ènìyàn, bastard, a deceitful person. A tún wo dictionary jọ̀hún, a tún wo kí ni ìtumọ̀ Yorùbá, ó ní meaning of Yorùbá mean a deceitful person. Kò tí ì sí social media nígbà tá à ń wí, kò tí ì sí AI gbogbo ìgbà tá à ń wí yẹn. Bàbá yẹn tún tẹ̀ ẹ́ kẹ́ wá sí radio station wá sọ fún mi nígbà yẹn. Bàbá yẹn ní York Museum ní England ló ń ti rí, ó ní wọ́n sọ pé ìtumọ̀ Yorùbá ni onítànjẹ ènìyàn. Nǹkan tí kì í ṣe ti wa, ẹ má jẹ́ ká accept ẹ̀, kò dára. Báwo la ṣe máa gbà á lómìnira tó máa fi Yorùbá ni mẹ́, Yorùbá tó máa fi yẹn kàn. Kí ni ìtumọ̀ Yorùbá yẹn? Níbo lo ti rí? Kí ni ìtumọ̀ divine ẹ̀ fún wa? Ṣàlàyé ẹ̀ fún wa sí ọmọ pé Yorùbá a máa túmọ̀ nǹkan tí but àwọn tó sọ yín ní wọ́n ní tí wọ́n fi perí ẹ̀
nítawọn tó sọ yín lórúkọ yẹn yín lè yí pé yóò bá yóò ṣe kínní yóò sì yorùbá ẹ lè pè ní tó wù yín ṣùgbọ́n tán péré ẹ̀ níwọ̀n ìgbà tẹ́ bá ti ń jẹ́ alphabet tó bá kínní yẹn lọ àwọn ọmọ fi dà í láàmú náà ni ní ẹ ṣe máa ń yín mú sí ní gbogbo ìgbà aláti yí orúkọ yẹn padà a gbọ́dọ̀ yí orúkọ yorùbá padà kúrò nínú ìṣe wa nínú ìwà wa nínú gbogbo ìran wa tó rẹwà ní àwa ìran ọmọlúwàbí ẹ wo tí mo wọ̀ yìí sìn níjọ́ mọ gbogbo ìgbà tí bá fẹ́ lọ sí ìpàdé pẹ̀lú àwọn èbó nígbà mo wà fellowship kan bì bàbá fẹ́ lọ jẹ dínà báyìí màá rú sásòkè báyìí gbogbo wọn náà máa ń fẹ́ ya picture pẹ̀lú mi wọ́n fẹ́ take picture pẹ̀lú mi wọ́n á máa béèrè question irú aṣọ wo ni kí la ṣe ń pè ǹjẹ́ tí ẹ sì jẹ́ àtúnṣe ìwádìí lórí àwọn aṣọ wa we have nígbà tí àwa àti bàbá Ayọ̀ Ládìgbòlú Reverend Ayọ̀ Ládìgbò mo kí bàbá o nígbà pàdé ní ilé bàbá wa ta pàdé ní ilé bàbá wa nìbàdàn ní bàbá wa tí wọ́n ti pásọ̀ yìí nìbàdàn táwa ń kọ́ wa ní àwọn ń pa ìwọṣọ wa oríṣiríṣi ìwọṣọ we have 164 kind of dress tí a lè wọ̀ bákan náà ni instruments àwọn ìlù àwọn oríṣiríṣi ọ̀dọ̀ wọn mo ti gbọ́ yànté àpíntí tí o kò emele gbogbo ó pọ̀ rẹpẹtẹ 164 type of instruments òun ni àwa èyí tí irinṣẹ́ tiwa nìkan tó tá a bá kó kalẹ̀ òyìnbó ọ̀wárí ni ìyẹn ló fi dàbí ẹni wípé nígbà tó jẹ́ pé ó kọ olókọ lẹ̀ ń jẹ́ ó ní a name given by outsider báwo ni ó ṣe jẹ́ pé nǹkan oní nǹkan ló máa ń wù ẹ̀yin tí nǹkan tí gan kì í wù yín torí pé orúkọ tẹ̀ ń jẹ́ gan orúkọ olórúkọ ni ẹlòmíì ló fún yín lórúkọ yẹn bóyá tí wọ́n ti sọ síbẹ̀ ni wípé nǹkan tí yín ò gbọ́dọ̀ jọ yín lójú aṣọ tí yín ò gbọ́dọ̀ jọ yín lójú Olúwa ràn wá lọ́wọ́ o ẹ jẹ́ àtúgbọ́ orin díẹ̀ sí i. ọmọ dúdú wa ń bẹ nígbà wọn mú wọn ń bẹ ní tókò wọn pọ̀ ní sàkéńgé àmọ̀gbọ́ ni wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ bá dé Brazil olùkùnrin ni wọ́n ń jẹ́ ní tiwọn bí wọ́n ti ń bẹ ní tí wọ́n pọ̀ ní Cuba lùkùnrin ni wọ́n ń jẹ́ tá a mú jáde láti ní èdè wa tí ń jẹ́ olùkùnrin ilẹ̀ wa ń bí náà ní gbogbo wọn ti lọ ó kó ẹrú àwọn òyìnbó ló sọ máa dò fágbè lílọ tí wọ́n ń lọ gbogbo ohun tí wọ́n ń ṣe nílẹ̀ nínú wọn kó dání wọ́n ń gbé bàtà fún Ṣàngó wọ́n pa pìpọ́tù bí wọ́n ti ń bọ ọgbọ́n ni wọ́n ń bọ ya òrìṣà làwọn ń kórìṣà Ṣàngó ni wọ́n ń gborúkọ sọ arábàmbí ọkọ ya Ọ̀ṣun làwọn ń pọ̀ sun ní tiwọn kì í ṣe wípé mo fi ń gbórí ìkórìṣà mo lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ kó lè yé wa wípé ibi gangan ni gbogbo wọn ti lọ ni wọn kì í ṣe Yorùbá tí wọ́n tó kù nílé òyìnbó kó wọn lẹ́rú lọ orúkọ Yorùbá tí wọ́n sọ àwọn tó kù nílé ọ̀pọ̀ ọdún wọ́n túmọ̀ sí wọ́n fún mọ́ wọn lọ́rùn da ipa pé orúkọ Yorùbá tí wọ́n sọ wá wọ́n fẹ́ mú ayẹta síra wa bí ẹ̀gbẹ́ ń kíkọ́ ọ̀nà wo ìwé ìròyìn tó kọ́kọ́ jáde ní èdè tiwantiwa ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ní jẹ́ orúkọ Yorùbá tí wọ́n sọ wá ọ̀pọ̀ ọdún ẹrú ni ẹ̀jẹ̀ ká bá òkú náà kúrò lọ́rùn ẹ̀yin ọ̀gbọ́ orí bàbá wa ọ̀gbọ́n ìwé tí wọ́n kọ níjọ́sí tí wọ́n sọ wípé Yorùbá sọ̀rọ̀ wọn ní bọ́ọ̀lù táráyé ń gbá bẹ́ẹ̀ bá rántí ọ̀rọ̀ àgbà akéwì kan tí wọ́n sọ nínú àwo wọn kan tí wọ́n ṣe níjọ́sí wípé ọ̀rọ̀ ọmọ Yorùbá wá dàbí ẹyin tó àpò sórí àtẹ tí yí kiri kẹ́yìn ó tó yí bọ́ ẹ jẹ́ ká bọ́ orúkọ Yorùbá kúrò lọ́rùn àjàgà ńlá ni ẹ jẹ́ ká bọ́ kúrò nínú àyàmọ́ wa káyọ̀ lè fura fún wa kábọ̀ ọmọlúwàbí òdodo ọmọlúwàbí lórúkọ májẹ̀mú òdodo tó lè mú ìtẹ̀síwájú bá gbogbo wa pátákó bẹ́ẹ̀ bá ráwọn ẹni ẹ̀mí ẹbí wọn ọmọlúwàbí lórúkọ àmìyàn ọmọlúwàbí lórúkọ ìran wa ẹ jẹ́ ká tún sáré lọ sí àbíkú káwo bí wọ́n ti sọ. bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ Fágan ọmọlúwàbí ni ẹ bá ráwọn ẹni ẹ̀mí ẹbí wọn ọmọlúwàbí ni. sórí ìtàn ọmọ Odùduwà kodò níbẹ̀ wọ́n ní mọ́tà ní bàbá wa ti sẹ́yọ àṣì ọ̀rọ̀ pátápátá lọ́jẹ́ mo ti rẹ̀ dí ìkàwé mo ti bomi ọgbọ́n mu bí ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kí ló lú bàbá aláwọ̀ kì í dárúsà wọ́n ní láti ìlú Mẹ́kà l'Odùduwà ti wá sílé Ifẹ̀ wọ́n lọ́mọ ọba ìlú Mẹ́kà tí ń jẹ́ lẹ́mú lóbìnrin wọ́n ní
sẹ́yìn òdì nítorí ẹ̀sìn ìbọ̀rìṣà tó ra wọlé. Dr. Samuel Johnson ti lòdì sí ìtẹ̀yí pátápátá nínú ìwé rẹ̀ kan tó kọ wípé Odùduwà kì í ṣe ọmọ ìlú Arabia kò sì lè jẹ́ Mẹ́kà. Ìdí ni wípé ọ̀rọ̀ yóò jẹyọ nínú ìwé ìtàn àwọn ọba Mẹ́kà láti bẹ̀rẹ̀ títí lórí. Bájẹ́ kó yé wa irú ọ̀rọ̀ tó ṣe pàtàkì yìí bó bá ṣe pé ìlú Mẹ́kà láti wá ní tó tún jẹ́ ilé ọba. Ìbá tún jẹyọ nínú ìwé àwọn olùkọ̀tàn Mẹ́kà ọ̀dámi lójú gbangba. Òfìgbà kankan jẹyọ nínú ìtàn wọn ọpẹ́ tí wọ́n ti ń kó wa lùkọ̀dọ̀ ọba. Dájúdájú àkókò dáńdè ló tó. Lọ́jọ́ kí ni wọ́n máa tẹ̀lé ìtàn Yorùbá yẹ́bẹ́yẹ́bẹ́. Kájẹ́ kó yé wa èmi kì í ṣàgbéwò òṣèlú. Ẹ̀rọ atẹ́túgbọ́ gbogbo orin tí mo tún ń kọ́. Nígbà tá a ṣe ìwádìí ẹ̀ lọ́hùn, àwọn ikọ̀ tó lọ wọ́n ní lọ sí fẹ̀ǹgbà náà láti lọ ṣèwádìí. Wọ́n níbi tí wọ́n kó àwọn nǹkan ìṣúra sí, àlẹ́jẹ́lè ní torí mi ò bá wọn lọ, ìgbà wọn débẹ̀. Wọ́n ní ẹni tó mú àwọn káàkiri pé ibi báyìí lórí irun bíbá ọmọ Katsina ni. Òun ló ń fi ibi báyìí ni bí wọ́n ṣe ń ṣe lé, wọ́n ti wọlé sí wa lára ti pẹ́ àfúrá ni. Wọ́n ti wọlé sí wa lára tipẹ́ àfúrá ni. Mo ń bọ̀. Èmi kì í bá wọn fún ìjọba ìran ọmọlúwàbí ni mo ti wá. Èmi kì í yájú sẹ́ni tá a bá pè lábà. Ẹgbẹ́ ọkọ̀ Egypt kan tí wọ́n ń pè ní Nubia gangan ìran ọmọlúwàbí tí í ṣe ọmọ Odùduwà ti ṣe wá. Ogun ló tún wọn bá kí wọ́n tó ń lọ kúrò ní Egypt ní jọ́síjọ́sí. Ogun àwọn Arab àti Egypt tó gbóná gẹ́gẹ́ bí ike ńlá. Ìgbà tí wọ́n wà ní Egypt àwọn ń ṣẹ̀sìn tiwọn gẹ́gẹ́ bó ti ṣe yé wọn. Lọ́nà ti Kìrìsìtẹ́nì tó lòdì sí tàwọn Arab pátápátá. Ìdí ni wípé àwọn ń tẹ̀lé àlùfáà kan tí wọ́n ń pè ní àsárá. Ànàsárá lorúkọ táwọn Arab ń pè Kìrìsìtẹ́nì lásìkò. Èyí tó túmọ̀ sí wípé àwọn olùtẹ̀lé Násárẹ́nì. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì ló gbalẹ̀ kan ní gbogbo Íjíbítì lásìkò tí kò wú tí wọ́n ń pè ní Coptic Church. Táwọn jáde láti inú èdè Gíríkì kan tí wọ́n ń pè ní Agipos. Agipos la mú jáde láti inú àrùkọ tí jẹ́ Ikata. Àwọn Kìrìsìtẹ́nì láti Íjíbítì ni wọ́n ń pè báwọn. Orí ẹ̀kọ́ Sẹ́fúnàf làwọn dúró lé lórí. Ọ̀kan pàtàkì nínú àwọn orí ìrere mẹ́rin tó wà nínú ìwé mímọ́. Sẹ́fúnàf ló mú ìrere wá sí Egypt lásìkò ìjọba Roman Emperor Nero ní 1st century ọdún kejìlá lẹ́yìn ìgbàsókè Olúwa wa. Ní 200 AD, èdè Coptic Church ni wọ́n fi ń bára wọn sọ̀rọ̀ lásìkò ìtọpinpin ìtẹnimọ́pà níbẹ̀. Àṣà Kristẹni gángan làṣà ti wá láti ìpilẹ̀ṣẹ̀. Ìdààmú ogun ẹ̀sìn àwọn ará Árábù ló kó wa sí lọ́wọ́. Wọ́n bá ti tipátipá mú wa gbọ́ tiwọn. Dájọ́ tó yé wa bí Haúsá ti ń gbárùkù ti ẹ̀sìn Mùsùlùmí. Wọ́n yẹ kí gbogbo ọmọ kóòtù òjíire kó gbárùkù ti ẹ̀sìn ìgbàgbọ́. Aṣọ Wednesday ní jẹ́ ọjọ́rú tàbí ọjọ́ eérú. Friday ní jẹ́ ọjọ́ ẹtì. Sábàdé ṣùgbọ́n àgbélé ègbò. Sátidé lọ́jọ́ àbámẹ́ta. Kíkálukú móríṣiríṣi àbá wa. Wọ́n ní síkà. Àárín yẹn torí mo relate ẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì ìnínú fi ń bí ọ̀pọ̀lọpọ̀ o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wò yẹn ẹ wo àwọn tá a sọ tó jẹ́ tiwantiwa tá a sọ. Kò sí bí pásítọ̀ ṣe sọ̀rọ̀ tí kò ní yọ nínú ẹ̀. Ó di dandan kó yọ nínú ẹ̀ tó ti yé wa. Ẹ sì mọ̀ wípé tí pásítọ̀ bá máa sọ̀rọ̀ lórí ìtàn kan tí ìbá ṣe pé Olúwa darí ẹ̀ kò ní sọ ń pa ẹ̀. Ó ṣe pàtàkì ni láti pè wá sákìyèsí yìí. Àní ẹ mọ̀jà jẹ́ Yorùbá mọ́. Èmi ẹ ṣe Yorùbá o, ọmọlúwàbí ni mí. Mo ń bọ̀. Olúborí Jésù ni àbí kákọ́ mọ ogun níbẹ̀ ká àbí ká mọ̀ wulẹ̀ ṣe yọnu ẹni tó kú ti kú ipá pé ọjọ́ àìkú lọ́jọ́ tó lúwa àbí tó dìde tó ń tagbára ọmọlúwàbí ló ní Jésù tẹ́ ẹ bá gbọ́ fẹ́ gbà bẹ́ẹ̀ nínú ìgbógun sí ohun ọ̀tẹ̀ ni wọ́n mú kí wọ́n padà sínú àsìkò òrìṣà ní jọ́síjọ́sí àmọ́ ní 1830 Olúwa àbí túbọ̀ nára yọ sí wa ògo tá a ti sọnù nínú bí àníjọ́ kìíní àná ògo ìgbàgbọ́ tó fa ìlú Abẹ́òkúta yọ sí wa a dúpẹ́ lọ́wọ́ Olúwa ní 1843 ní Henry Townsend òyìnbó aláwọ̀ funfun ẹni tí William Andrew Desanu sọ̀dùpọ̀ fún mú ìrere wọ ìlú Abẹ́òkúta a dúpẹ́ lọ́wọ́ Olúwa tọwọ́ tẹsẹ̀ ní kí tó gẹ́gẹ́ bí bà wọ́n wọlé ìbẹ̀rẹ̀ ohun rere ńlá ni láti ìlú Abẹ́òkúta tó kọ ọmọ ẹ̀dá tó kò báyọ̀ inú bí Sátánì ó gbógun sí wọn ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1851
àwọn adàwọ̀ mi tún gbógun dé gbogbo ọ̀nà àrò fún ẹgbẹ́ ìṣàjá ní ìgbà òun tàkálẹ̀ dé gbogbo àwọn ará adàwọ̀ mi bí ogun Fílístínì lórí wọ́n wá ń ṣe kìlọ̀kìlọ̀ fún òyìnbó ajínrere tí ń jáde bí Indara ògbóǹtarìgì mísọ́nárì nínú CMS lòún jẹ́ ìníṣàdúrà tí sálábẹ́ òun ti fòkún bánà pápá akẹ́kọ̀ọ́rí wọ́n bá sókun lọ pàdé àwọn ọlọ́tẹ̀ ní Ṣàgá wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ àgbèrè wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ àfojúdi olúwa ṣẹ́gun fún wọn lásìkò bàbá mi oṣù mẹ́ta ara rere ìjà mọ́bẹ̀rù ní ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 1851 ìdẹ́bí Indara mú ìrere wọ ìlú Ìbàdàn tó fi tẹ̀lé ìlú Ìwó Mọdákẹ́kẹ́ Ifẹ̀ Òṣogbo Òròkè Iléṣà ogun Ìjàyè ló tún fẹ́ fàdíwọ́ bíntín ní 1860 ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún 1864 àwọn adàwọ̀ mi tún kókó wá sí ìlú Abẹ́òkúta kó torí wọn lẹ́yìn ogun afẹ́fẹ́ àlàáfíà fẹ́ sáyé àríyá ọjà ohun gbogbo ló má kedere ìrere tá a mú wọ ìlú Abẹ́òkúta ó tún fún èso ayọ̀ àwọn mísọ́nárì ti ṣe ètò ìwòsàn ọ̀fẹ́ ìtọ́jú ọmọdé ìtọ́jú omidan ẹtọ́jú arúgbó lọ́nà ìgbàlódé ìlànà ẹ̀kọ́ tó mọ́yán lórí ní etí. àárín yẹn jẹ́ kí n láyé wa nígbà ọ̀pọ̀lọpọ̀ pé ẹ̀sìn àjèjì wọn ò mú Christianity wá láti kó wa lẹ́rú ìbùkún ni wọ́n mú àwọn tó ń wàásù ìrere ọ̀tọ̀ àwọn tó ń ṣe ìkónilẹ́rú tí ọ̀tọ̀ ni wọ́n àwọn tí ó ń wàásù ìrere gẹ́lá bá sọ pé wọ́n wá liberate wa torí àwọn náà mú education wá tẹ́ pé àwọn pásítọ̀ ọmọ kọ́ wa bá a ṣe lè mọ̀ ọ́ kọ bá a ṣe lè mọ̀ ọ́ kà àwọn ilé ìwé tí wọ́n dá sílẹ̀ ń gbà yẹn lọ́hùn òun ló máa ń ṣèso ayọ̀ fún wa àwọn income tún wà ń bẹ̀ láti bẹ̀ ń gbà náà lọ́hùn àǹfààní èrè ńlá ló máa jẹ́ fún wa àwa kóòtù òjíire ó níye ìkó tí wọ́n fún ìjọba àpapọ̀ ìkó tó jùlọ àwọn ọmọ kóòtù òjíire là ń jádùn ẹ wá wò lẹ́ni náà sìn ẹ rí wípé ẹ̀kọ́ yẹn ó nítumọ̀ sí wa ní gbogbo South West ẹ má jẹ́ àfojú olóore gúngi ẹ̀sìn àjèjì ẹ̀rẹ́ kìnní kan àjèjì kìnní kan àwọn ẹni wá ṣe kìnní ẹ jẹ́ á fi ẹ̀tanú ẹ̀sìn sílẹ̀ ẹ jẹ́ kí á wo oore tá a rí ìbùkún tá a rí láti pàṣẹ èèyàn rere tó wá lákòókò gbà yẹn àwọn Henry Townsend wọ́n ṣiṣẹ́ gidigidi wọn ò wá fi kó wa lẹ́rú wọn ò lò láti wá fi kọ́ ọ̀tọ̀ ní àwọn tó bá wá kó ń lẹ́rú ọ̀tọ̀ làwọn yẹn wọn ò mọ Ọlọ́run wọn ò mọ Kristi ẹ rántí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti ń wàásù káàkiri àgbáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbógun ti Christianity wọn ò fẹ́ kí wọ́n ti sọ ń pa Jésù so kò sí ọgbọ́n bí wọ́n ṣe lè manipulate Christianity láti lò ó láti ní ìfọwọ́sowọ́pọ̀ láti wá fi ṣe ìkónilẹ́rú àbí ìmúnisìn Christianity wá láti liberate wa ni ẹ wojú kinní tí mò ń bá ń sọ̀rọ̀ yìí à ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára gbogbo ẹ̀ lénìí ẹyẹ tí ẹ̀kọ́ náà mú wá fún wa mọ̀ ní ẹ̀yìn tí ẹ̀kọ́ mú wá fún wa lélẹ́yìí o bó bá ti ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára náà ti ń jádùn nínú àwọn ìrere tí Kristi mú wá nìyẹn tí ń jẹ lára ẹ̀ torí ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ara nǹkan tó mú wá bá ilẹ̀ wa ni mo bọ̀. ní 1899 jákèjádò orílẹ̀-èdè wa 8,854 ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní bẹ tí olùgbésẹ̀ kejì sì jẹ́ 1,400 nínú gbogbo ilé ẹ̀kọ́ tí ń bẹ ìdá 12 péré lọ́jọ́ ìpín tó jẹ́ tìjọba ọmọ Odùduwà ló ní ìpín tó pọ̀ jù bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ ọmọlúwàbí lórúkọ ọ̀ràn wa ọkàn pàtàkì nínú ọmọlúwàbí tá a lè mú ṣàpẹẹrẹ ẹni dẹ́bi Ṣópòlú Awólọ́wọ̀ ògbóǹtarìgì nínú àwọn. bàbá tó bí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní jẹ́ David Ṣópòlú Awólọ́wọ̀ ọ̀kan lára àwọn first convert Henry Townsend ni ẹ rí i pé bàbá yẹn orí ọ̀fẹ́ yẹn lọ́yìn bàbá náà fi lè lọ sí school táwọn náà kàwé jáde tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n di ògbóǹtarìgì agbẹjọ́rò ìdí tí wọ́n tẹ́ pé àwọn òyìnbó yẹn gan wọn ò fi fẹ́ gbé kí wọ́n ti wò pé a ti nímọ̀ jù wọ́n rò pé a ti nímọ̀ jù wọ́n sì fẹ́ àwọn òyìnbó dẹ̀ fẹ́ ẹ rí wípé tẹ́ bá ṣàkíyèsí bẹ́ẹ̀ rí pé inú wọn ò dùn sí pé a nímọ̀ yẹn ni wọ́n ṣe mú ìjọba tí wọ́n fi lọ fà lé àwọn tòkè ọya lọ́wọ́ torí gbogbo nǹkan tí wọ́n bá ti fẹ́ wọ́n ní bí àwọn ìbò bá láwọn fẹ́ máa mú
ìkó 100 àwa ti sátú wá pé rárá o kò rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ mú kó 20 káwa máa mú kó 100 ṣùgbọ́n wá wòye pé ọ̀dà ń pa àwọn eléyìí àwọn oníǹkan yìí àwọn eléyìí ti nímọ̀ jù ní ẹ ṣe gbé ní ẹ ṣe jẹ́ kí ìjọba ọmọ wà lọ́wọ́ wọn ní ẹ ṣe manipulate gbogbo tí ẹ bá ku orí ẹ̀ lọ ayélujára ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀ náà nínú wọn tó confess wípé báyìí àwọn manipulate ni àwọn manipulate ìbò àwọn manipulate population àwọn manipulate census láti wípé kí àwọn ará òkè ọya kán lè mọ ṣàkóso wa àwọn tó wá mú wa lẹ́rú nìyẹn ẹ̀kọ́ ó wá liberate wa ni ẹ̀kọ́ tó wá ti liberate wa yẹn ni ó dàbí ẹni wípé inú tí wọn ò yọ sí pé àwọn ará bí ìríran ẹ̀rí pàdé nímọ̀ alóye ọlọ́run fún alẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì ń ṣe wọlé tó ẹ̀rí pé ẹ̀sìn kankan kò rí wa manipulate àfi ẹni tó bá mọ̀ tó fẹ́ fira rẹ̀ fún kinní kò rí torí pé a ní ọpọlọ nínú ìdílé kọ̀ọ̀kan kò sí ẹ̀sìn tí ò pé sí ìdílé kọ̀ọ̀kan a sì bára wa jà ṣùgbọ́n lókè ọya kò rí bẹ́ẹ̀ àwa afẹ́ràn ara wa mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọ́n jọ ń ṣe àwọn oníṣẹ̀ṣe àwọn náà ń ṣe tiwọn so kò sí gbọ́nmi sí omi òtó torí pé kíni akàwé alọ́gbọ́n ara àwọn liberation tí ìrere mú wá fún wa nìyẹn kórìí wa lè pé ká lè mọ tá à ń ṣe káwa náà lè kà á ká ní mọ túmẹ̀ ká mọ tí ntẹ́lẹ̀ túmọ̀ sí ntítọ̀hún túmọ̀ sí kì í ṣe pé ká ṣe èbò kọ́ ẹ pé wọ́n túmọ̀ nǹkan mi sódì fún wa káwa náà máa tẹ̀lé wọn mọ́ bọ̀. Bí àwọn tó kọ́kọ́ gbẹ̀sìn ìgbàgbọ́ ní jọ́síjọ́sí ọkọ̀ mẹ́rí ẹkúnyẹlà tó gbé mọ́ wọn nígbò mọ́lẹ̀ wípé kí wọ́n mọ̀ ṣẹ̀bọ̀ mọ́ wípé kí wọ́n gbọ́ tolúwa ọmọlúwàbí lórúkọ ọ̀run wa àwa kì í ṣe Yorùbá ẹ má pè wá ní Yorùbá náà ọmọlúwàbí orúkọ rere pẹ̀lú májẹ̀mú ògbóni ọmọ tí Olúwa bí ọmọ tí Olúwa bí àwa ni ìran rere tí a yàn látòdì ọ̀run ọmọlúwàbí orúkọ rere àpèjá ọmọ Oòduà mọ́rántí ọ̀rọ̀ àgbà akéwì kan ní jọ́síjọ́sí wọ́n ní táwọn bá rántí bọ́mọ Yorùbá làwọn àyà wọn a sì tún já nítorí wípé wọn kì í tẹ́tẹ́ ní kí ó gòkè láéláé nínú bá ń dún wọn lọ́wọ́ wọn àgbàgbé fẹ́ nìkan ṣoṣo lójú gbogbo wa wọ́n ní inú ọmọ Yorùbá ló lé Yorùbá tí ń di Yorùbá ẹgbẹ́ ẹ̀ lẹ́sẹ̀ Yorùbá tí ń ti Yorùbá ẹgbẹ́ ẹ̀ síta kúté lójú inú bíbí síra ẹni ìjà ohun ọ̀tẹ̀ ṣùkú tẹ̀m̀bẹ̀lẹ̀kun wọn ní nínú ọmọ Yorùbá ló wà ọ̀rọ̀ lórí ọmọlúwàbí yíyàn ni kò ṣeé fi tipátipá jẹ́ ìwà kó wá ni wọ́n sọ ní ẹ̀yà tó bá jẹ́ bóyá Yorùbá ni àbọ̀mọlúwàbí òdodo ẹwọ ẹni tá a pè lásìwájú nílé olú. mo ń bọ̀ ẹgbọ àárín yẹn ọmọlúwàbí ọ̀hún fi tipátipá jẹ so àwọn tó bá sọ wípé àwọn ọ̀jọ́ ọmọlúwàbí àwọn ọ̀jọ́ ọmọlúwàbí ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n fi tipátipá jẹ yíyàn ni ìwà kó wá ìyàn sọ̀rọ̀ ẹ̀dá tó jẹ́ bọ́mọlúwàbí bá jókòó kò nídìí kó sọ̀rọ̀ wọ́n ní ọmọlúwàbí lẹ́ni bẹ́ẹ̀yàn bá jẹ́ pásítọ̀ tó bá ṣe wọ́n ní pásítọ̀ yẹn kò sọ ọmọlúwàbí rárá kò wá ọmọlúwàbí rárá ìwà ọmọlúwàbí ó wà ní requirement yóò fi dọ̀rùn gba bí mo ṣe sọ fún ẹ ìwà ọmọlúwàbí ó wà ní requirement téèyàn ó fi tó bá jẹ́ ọmọlúwàbí ò ní gbaya aláya tó bá jẹ́ ọmọlúwàbí òní máa mu tí àmupara sùn síta wọ́n ní ẹni abíire kì í ṣe kíni kì í rìn ru bó bá jẹ́ ọmọlúwàbí òní jalè òní fẹ́ wọ̀ tó bá jẹ́ ọmọlúwàbí òní jó ní jàgídíjàgan káàkiri ìlú ìwà ọmọlúwàbí ìwà tó dáa ni nígbà tí Jésù rí ẹnìkan wọ́n wá bí léèrè Jésù wá wòye wípé ìjọba ọ̀run kò dìnnà sí ẹni yìí pé bó ṣe ìdáhùn rẹ̀ yẹn ni pé ìdáhùn tó dáhùn ó dáhùn bí ọmọlúwàbí wọ́n bá béèrè lọ́wọ́ ọmọlúwàbí bá ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ọmọ bá ṣe ń sọ̀rọ̀ bó bá fẹ́ bá àgbàlagbà sọ̀rọ̀ tí ò dẹ̀ ní hùwà àrífín ọmọ bí ó ṣe gbé kalẹ̀ bó bá fẹ́ fẹ̀hónú hàn fún àgbàlagbà tí ò fẹ́ sọ̀rọ̀ àrífín ọmọ bí ó ṣe gbé kalẹ̀ ara àwọn ọmọlúwàbí nìyẹn ọmọlúwàbí ò ní fi jẹgẹjẹgẹ kó máa fi bínú kó máa fẹ́ emotion sọ̀rọ̀ á kọ́kọ́ pèrè ẹ̀ wálé á farabalẹ̀ á wá yanjú ẹ̀ bàbá kò rí bẹ́ẹ̀ màmá kò rí bẹ́ẹ̀ bùrọ̀dá kò rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n kò rí bẹ́ẹ̀ má bínú àdẹ̀rù bẹ́ẹ̀ yẹn o tó bá dẹ̀ jẹ́ pé wọ́n tún wá gbọ́dọ̀ àdẹ̀rù bẹ́ẹ̀ yẹn o kì í ṣe bẹ́ẹ̀ yẹn la ṣe ro bó bá bínú ẹ̀jọ̀ ẹ má bínú wọ́n yanjú ẹ̀ nìyẹn nígbà pé níwà ọmọlúwàbí nìyẹn so mímọ̀ ọmọlúwàbí yíyàn ni kì í ṣe gbogbo èèyàn ní ọjọ́ ọmọlúwàbí yíyàn ni ìwà ọmọlúwàbí yíyàn ni
kò ṣeé fipá jẹ́. Àwọn tí èso àwọn tó bá jẹ́ ọmọ àlè wọ́n gba ọ̀nà ọmọ àlè lọ, àti èso ìran ọmọlúwàbí kò sí ni wọ́n àbá ti ń sara wa wọ́n ní faramọ́ wa, ṣùgbọ́n tó bá ti jẹ́ ọmọlúwàbí èdè wa ó yẹra níbọ̀. tó bá sì wà wò wọ́n ní kì í sọmọlúwàbí rárá, ọmọlúwàbí kì í rárá, ọmọlúwàbí kì í wubi. Ìwà ọmọlúwàbí ni bàbá Síkàrò ní tó fi ń jẹ́ kí ọmọ rẹ̀ ní kọ̀rọ̀. Bọ́mọlúwàbí bá ṣe olórí ìlú kò ní kówó lọ ní gbogbo ọba, bọ́bá ń bẹ nínú ọlọ́pàá kò ní gbowó ẹ̀yìn lójú gbogbo. Bọ́mọlúwàbí bá ń bẹ nínú àwọn aṣòfin wọn a máa rántí ọmọ ẹni tí wọ́n ṣe, wọn ò ní dalẹ̀ aráàlú. Ọlọ́pàá tẹ bá rí tó ń gbowó ẹ̀yìn lójú pópó tí ń ṣe lòdì sí nǹkan tí wọ́n yàn fún wọn kì í sọmọlúwàbí ni. Ẹni tó bá wà ní ilé ìjọba tó kówó jẹ kì í sọmọlúwàbí. Ẹni tí wọ́n ní kó ṣe ojú ọ̀nà tí wọ́n á pín owó yẹn mọ́wọ́ tí wọ́n ṣe owó yẹn wọn kì í sọmọlúwàbí. Ọmọlúwàbí bọ́ bá náwó tó tún ṣẹ́kù yóò tún dá sẹ́ńjì padà. Gbogbo ẹni tó bá ti ń rẹ́ni jẹ tó ń fipá ṣe gbogbo nǹkan tó ń lo pá tó ń lo kì í sọmọlúwàbí. Àwọn ọmọlúwàbí mọra wọn. Ẹ ti rí ìwà ọmọlúwàbí yẹn. Ìwà ọmọlúwàbí ó wà ní qualification láti dọ́run o. Ìwọ tó jẹ́ olùṣọ́ àgùntàn tí ó jẹ́ ọmọlúwàbí báyìí, sọmọlúwàbí ni ọ́ pẹ̀lú ìwà tó ń wù yìí, sọmọlúwàbí ni ọ́ nínú ẹ lọ́hùn. Ṣé o hùwà ọmọlúwàbí? Ṣọ́ọ́sà lè pè ọ́ lọ́mọlúwàbí ní kọ̀rọ̀ ní gbangba, ìṣesí rẹ ìhùwàsí rẹ ìjọba ìwọ ọmọlúwàbí mu. Bọ̀. Wọn ò ní gbowó àbẹ̀tẹ́lẹ̀. Bọ́mọlúwàbí bá ń bẹ nínú ìjọba bí wọ́n ń bẹ nínú aráàlú, wọn ò ní lòdì sí gbogbo ojú ìwà ìbàjẹ́. Ká ṣe fọ́wọ́ ńlẹ́yìn, ká lu jìbìtì, kò sí nínú ọmọlúwàbí òdodo. Jíjẹ́ ọmọlúwàbí ni yíyí padà kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọlá ẹ jẹ́ ká gbọ́rọ̀ ìmọ̀tẹ́lẹ̀ yìí kí n tó dánu dúró. Ọjọ́ ń bọ̀ lájẹ́ kó yé wa tí gbogbo ọmọlúwàbí jákèjádò gbogbo àgbáyé pátá tí gbogbo wa ó fohùn ṣọ̀kan mójútó ti Olúwa, tá ó sì fi àwọn àṣà wa tó jẹ́ gidi àti èdè wa gbé Olúwa lárugẹ. Ọjọ́ ńlá ni tí gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi jákèjádò gbogbo àgbáyé yóò ní àsopọ̀ kan gidi. Gbogbo àwọn tí ń bẹ ní Brazil, Egypt. Ṣé rí nígbà tí ìran ọmọlúwàbí tí orílẹ̀-èdè yẹn bá sọ̀kalẹ̀ ó mọ̀ máa brighter gan o, ó mọ̀ máa beautiful gan o. Gbogbo àwọn èèyàn wa gbogbo wọn tí wọ́n fẹ́ pé ogun ti kó lọ ń gbá tí wọ́n ti kó wọn lẹ́rú lọ, wọn ni wọ́n wá dá nǹkan ribiribi sílẹ̀ lé. Àwọn èèyàn wa wọ́n wà ní Brazil, wọ́n wà ní Cuba, wọ́n wà káàkiri wọ́n ti pọ̀ l'Amẹ́ríkà bí pọ̀ l'Amẹ́ríkà bá ka àwọn ọmọ kóòtù òjìrè tó wà lẹ́yìn odi wọ́n ju gbogbo ẹ̀yin tẹ́ wà nílé lọ. Ẹ wá wò ó kí gbogbo àwọn tọ́lọ́run ti kẹ́ tí wọ́n ti rí ṣe tí wọ́n wá wò wípé tó ìlú yìí ní ìsìn o, ìrètí ti wà fún ìlú yìí kán wá develop ìlú yẹn. Kí ló ṣe máa rí? Ó máa beautiful ni. Wọ́n máa bẹ̀bẹ̀ fún físà wa ni. Wọ́n máa bẹ̀bẹ̀ pé kán rí físà ìlú orílẹ̀-èdè wa gbà ni. Mú bọ̀. Cuba, Togo, Ghana, Dahomey tó fi dé Ṣàkété, London, Amẹ́ríkà, Germany. A ó ní àsopọ̀ lórí ìtẹ̀síwájú ọrọ̀ ajé wa, ìdàgbàsókè ẹ̀kọ́ àwọn ọmọ wa, àsopọ̀ pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú àti ìtànkálẹ̀ ọ̀rọ̀ Olúwa. Bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. Nínú ọlọ́ba tó mú Ísírẹ́lì padà sórílẹ̀-èdè bàbá wọn. Lórúkọ bàbá, lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹni ẹ̀mí tí wọ́n ń ojoojúmọ́ gbé kata lórí òkè Olúwa. Gbogbo ọmọdé ilẹ̀ yìí, gbogbo àwọn àgbààgbà ilẹ̀ yìí, gbogbo ọkùnrin ilẹ̀ yìí, gbogbo obìnrin ilẹ̀ yìí, gbogbo wa apá orúkọ. Gbogbo wa wá ń sọ wípé gbogbo èdè tí ń bá orúkọ Yorùbá ṣiṣẹ́ nínú ayé wa tó máa ṣí lọ. Ògo ìbùkún, ògo ìṣerere, ògo ìlọsíwájú, ògo ìṣọ̀kan fún orere tí ń ṣe ògo ọmọlúwàbí kó máa bà lé wa. Ǹjẹ́ ọmọlúwàbí náà rèé ọ̀run mi sí i? Gbogbo ẹni tó bá ti ń bẹ lábẹ́ àṣẹ orúkọ yìí, àṣẹ ìṣerere kó máa bá wa lọ. Ògo ìṣọ̀kan wa tí wọ́n ti kó lọ kó máa padà wálé. Àásìkí wa kó máa tẹ̀ wá lọ́wọ́. Gbogbo àwọn ohun àlùmọ́ọ́nì tó yẹ ká ní lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n
tó farasin tí kò yẹ kárí ọya ọmọ àdìrírí ìjẹ́ lórúkọ bàbá lórúkọ tí ọmọ lórúkọ tí ẹ̀mí mímọ́ ńlá kéde ìran ọmọlúwàbí fún gbogbo àgbáńlá ayé ọ̀run tó mí sí àwọn àgbààgbà mẹ́rẹ̀ẹ̀rìnlélógún tí ń bẹ lóde ọ̀run kí wọ́n mí sí àwọn ẹ̀dá alààyè mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ń bẹ níwájú ìtẹ́ Olódùmarè kí wọ́n mí sí Òṣùmàrè tó tayé ìtẹ́ Olódùmarè ká kó mí sí gbogbo áńgẹ́lì òde ọ̀run kó mí sí Ọlọ́run ọ̀run bàbá mi ò sí mọ́ra ara rẹ bí ẹ má bẹ̀rù mí sí orúkọ ọmọlúwàbí táyé gbogbo wa ó sì yí padà kó di tuntun rere ọ̀yá ẹ jẹ́ ká pe orúkọ ọmọlúwàbí lẹ́ẹ̀mẹ́ta káṣọ ọ̀hún tó lò lágbára ọmọlúwàbí 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 gbogbo ìbò tó ti ń bẹ nínú Àìsáyà orí 60 ọmọ ọba orúkọ rere yìí ṣiṣẹ́ gan ọmọlúwàbí orúkọ rere àpèjá ọmọ Òdùà àkìímà bí wọ́n bá béèrè wípé ta ló kọrin ewì sínú àwo wí fún wọn wípé Kúnlé ọmọ Aláàfin ọ̀run ni bàbá mi ní òde àgbà arókùdó arókùyọ̀ arókùrókùdó agunlógún agunnílé agunlójú ogun bàbá mi ní ìgbòye àgbà àrìkókò tìjàtìjà àrìkókò tìjàtìjà ń sì fún gbogbo iṣẹ́ ìsìnkú fún bàbá mímọ́ òwúrọ̀lá ní òwúrọ̀ àwa bàbá mi lọ́ba àṣìlóhùn wọ́n ṣèbàjẹ́ òun ìlú ní afẹ́fẹ́ lásìlásì lásán bàbá fi àlè lórí òkun bàbá ìbò láì farakàmì ìgbòye àgbà àrìkómi òkun kìkìkì ọba àgbòkúbọ̀sà àròkúbọ̀sà àmọ̀lẹ́mọ̀lẹ́ ọba tó mọ̀ wá tó mọ̀ wá ògbómọlú mímọ́ ọmọ inú àṣebi ọmọ ẹni ayé burúkú ọmọ ẹni tí ń láyé bàbá mi Èdùmàrè ọba ìjìnlẹ̀. tó wọ́n ní ọ̀rọ̀ díẹ̀ ni a máa sọ fún ọmọlúwàbí lọ́ba ti dénú adòdìdì adọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀ a ti sọ fún wa báyìí wípé ọmọlúwàbí ni mí o ìwọ ńkọ́ sọmọlúwàbí ni ọ́ ní tó ń ṣe lọ́wọ́ yẹn ṣé ìwà ọmọlúwàbí ni ṣé tí wọ́n bá ẹ nídìí tó ń ṣe lọ́wọ́ yẹn ṣé wọ́n lè pè ọ́ lọ́mọlúwàbí báyìí ọmọlúwàbí kì í fẹ́wọ́ o ọmọlúwàbí kì í ṣe 419 ọmọlúwàbí kì í jalè ọmọlúwàbí kì í ránró ọmọlúwàbí kì í fọmọ ọlọ́mọ gúnṣẹ́ owó o kì í ṣe ìran ọmọlúwàbí ò kì í ṣe bẹ́ẹ̀ ìwọ̀n ọmọlúwàbí kì í bínú ẹni tó dáa fún wọn kì í bínú ẹni tó dáa fún ẹni inú wọn máa ń dùn táwọn èèyàn bá ń ṣe rere ni nítorí ìdí èyí ọmọlúwàbí ni ẹjẹ́ á jẹ́ o ẹjẹ́ á jẹ́ ọmọlúwàbí ẹjẹ́ á wà ọmọlúwàbí ẹjẹ́ á ṣiṣẹ́ ọmọlúwàbí ẹjẹ́ á ṣiṣẹ́ ọmọlúwàbí ẹjẹ́ á máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí mo nígbàgbọ́ wípé bí orílẹ̀-èdè wa tí ọlọ́run bá ti yọ̀ǹda ẹ̀ fún wa ọlọ́run tiẹ̀ ti yọ̀ǹda ẹ̀ látòdì ọ̀run tó ti yọ̀ǹda ẹ̀ fún wa mo mọ̀ pé ọmọlúwàbí náà ni a máa jẹ́ ìwà ọmọlúwàbí láti máa wù gbogbo ìṣesí wa ọmọlúwàbí ni kò ní síjà mọ́ kò ní sógun mọ́ kò ní sí pé àwa ní kinní kan àwọn ẹ̀gbà ń bínú gbogbo ẹ̀ pátápátá torí gbogbo wa ló máa dára fún gbogbo wa ló máa tù lára tọkàn wa máa balẹ̀ tó máa balẹ̀ tá a máa dúpẹ́ tá a máa yin ọlọ́run lógo gbogbo àwọn kò ní sí àwọn wòlíì èké gan ò ní ráàyè níbẹ̀ ìwọ tó bá jẹ́ ọmọ ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ ọmọ ọlọ́run tó mọ Kristi lótìtọ́ àti lódodo ni ṣé ti yé ọ ọba jẹ́ ìjẹ́sìn mi náà ló ń ṣe ìwà ọmọlúwàbí yẹn sáá yọ káàkiri gbogbo òun náà ni ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ èmi àti ẹ̀ tó kì í dùn púpọ̀ tí ń báyìí náà lọ́bẹ̀ oge wọ́n ní gbogbo ẹja tí ń bẹ nínú ubú ẹ gbàdúrà kó mi ọmọ gbẹ o gbogbo ọ̀kàsà tí ń bẹ lálẹ́ odò ẹ gbàdúrà kó dùn ọmọ fà torí tí omi bá gbẹ tàbí tí odò bá sì fà àtẹjá àtọkàsà ní ọ̀faragbá ń bẹ o ìkòkò ní ń bẹ lórí iná gbárùkùrùkù tọbẹ̀ bí kòkò bá fọ́ tí ọbẹ̀ sì dànù ojú iná náà ó rí máa bó ojú iná náà ó rí máa bó ẹ jẹ́ á ṣe rere o ẹ jẹ́ á ṣe dáadáa o ẹ má jẹ́ á dàrú o ẹ má jẹ́ á bàjẹ́ o ẹ jẹ́ á fẹ̀sọ̀ ṣe ẹ jẹ́ á fẹ̀sọ̀ ṣe o ká fẹ̀sọ̀ ṣe o ayé ò fẹ́ni fọ́rọ̀ bí ó sórí ẹni ẹ jẹ́ á fẹ̀sọ̀ ṣe ẹ pè pàdé àpérò o kò sí àkókò sí mọ́ yọ̀dà fún wa o àlàáfíà fún gbogbo yín o àlàáfíà fún gbogbo wa o
á pàdé ayọ̀.